ṣe fìjà fún wọn. Wọ́n lọ sójú ogun láláì dira pẹ̀lú ohun ìjà fojú rí, ṣùgbọ́n ṣá wọ́n kó ìbò ogun padà wálé. Ọba Dáfídì tó mọ̀ yìí, tó mọ̀ àṣírí inú yìí, gbogbo ìgbà ló fi ṣẹ́gun fún. Àṣírí tó bẹ nínú ìwọ ni, nítorí ibùgbé rẹ bẹ nínú yìí. Àṣẹ tó bẹ nínú ìwọ ni, nítorí ibùgbé rẹ bẹ nínú yìí. Àfìjà ni o, ọba fìjà, Ọlọ́run mi, aláparí ọlá fèrègèdè ògo, arúgbó láéláé, wọ́n yìn ọ́ nínú ilé, ó jagun lọ ní ìgboro, wọ́n yìn ọ́ ní ìgboro, ó jagun lọ fún wọn nílé. Your praise is a weapon of war. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ rẹ̀. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ìgbìn lógo. Ọba tó pọ̀ nípa àti agbára, Ọlọ́run mi ni. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí gbé orúkọ rẹ̀ ga. Agbára ń bẹ nínú yín. Ẹ̀yin náà ẹ jẹ́ ká jọ yìn. Ọlọ́run mi ni. Ìjà bá fi jà. Ẹ jẹ́ ká fi ìyìn gbàgbára, ẹ jẹ́ ká yìn, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí yìn Ọlọ́run. Ọba tó pọ̀ nípa àti agbára. Ẹ bẹ̀rẹ̀ sí yìn, ẹ bẹ̀rẹ̀ sí yìn, ẹ bẹ̀rẹ̀ sí yìn, ẹ bẹ̀rẹ̀ sí gbéga. Ẹ jẹ́ ká jọ gbéga. Ẹ jẹ́ ká fi ìyìn gba nǹkan lọ́wọ́ rẹ̀ lónìí. Ẹ jẹ́ ká sọ fún Olúwa pé Olúwa fi ìyìn jà nínú ayé mi, nínú ayé àwọn ọmọ mi. Olúwa fi ìyìn jà. Ẹ̀mí mímọ́ fi ìyìn jà. Ọba àwọn ọba fi ìyìn jà fún mi lónìí. Ayérayé Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́. Ẹ jẹ́ ká sọ fún ọba àwọn ọba pé Olúwa fi ìyìn jà. Nítorí ìdílé mi, Olúwa fi ìyìn jà. Bí a ṣe ń wọlé sórí afẹ́fẹ́, ẹ jẹ́ ká bá ṣe prógrámù yìí. Yóò dára fún wa láàárọ̀ ìgbà tí ó ṣe bẹ́ẹ̀. Ọba fi ìyìn jà, ẹni kó fi ìyìn jà nítorí mi. Nítorí ìdílé mi, Olúwa fi ìyìn jà. Nítorí ẹbí mi, Olúwa fi ìyìn jà. Olúwa fi ìyìn jà. Ọba tó pọ̀ nípa àti agbára. Ẹ jẹ́ ká sọ fún pé Olúwa, nítorí ọ̀rọ̀ mi, Olúwa fi ìyìn jà. Ẹ̀mí mímọ́, nítorí ìdílé mi, Olúwa fi ìyìn jà. Nítorí ọ̀rọ̀ ọmọ mi, Olúwa fi ìyìn jà. Olúwa ṣe àtúnṣe ìrìnàjò ìgbéyàwó mi. Olúwa ṣe àtúnṣe ìrìnàjò ìgbéyàwó mi. Ọ̀pọ̀lọpọ̀ ló ń wojú Olúwa fún ọkọ, fún ìyàwó. Ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú ìgbéyàwó tó jẹ́ pé ara ní. Ọ̀pọ̀lọpọ̀ ló ṣì ọkọ yàn, ọ̀pọ̀lọpọ̀ ló ṣì ìyàwó fẹ́. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run pé Olúwa, nítorí pé mo fẹ́ yìn ọ́ lónìí, Olúwa tún ìrìn àjò mi tò. Tún ìrìn àjò mi tò. Ọ̀pọ̀lọpọ̀ ní ìrìn àjò tí wọ́n rìn ó jẹ́ pé nǹkan gangan ló ṣe ìdíwọ́ àti ìdènà nínú ayé ọmọ wọn. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí sọ fún Ọlọ́run pé Olúwa, nítorí tèmi fi ìyìn jà. Nítorí ìdílé mi, Olúwa fi ìyìn jà. Ọlọ́run mi fi ìyìn jà. Ẹ jẹ́ ká bá Ọlọ́run sọ̀rọ̀. Ẹ jẹ́ ká bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa, àkókò ti tó. Fi ìyìn jà nítorí mi, nítorí ìdílé mi. Ní orúkọ Jésù, bí ẹ ṣe ń gba àdúrà yìí láàárọ̀ yìí, ọ̀run yóò fi ìyìn jà nítorí tìyín. Lórúkọ Baba, lórúkọ Ọmọ, lórúkọ Ẹ̀mí mímọ́, ọ̀run yóò fi ìyìn jà nítorí tiwa. Lórúkọ Jésù, a ó sì rí àánú gbà.
nítorí ògo ni o, ògo ni o, nítorí ògo ni, ògo bá rí o, nítorí ògo ni. Àìmọye àdúrà tó gbà ká tó mọ̀ ọ́ pé ọmọ Ọlọ́run ni ọ́. Àìmọye iná tó là kọjá o ká tó rí àánú gbà. Ọlọ́gbọ́ dàdé. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí bá Ọlọ́run sọ̀rọ̀ níbikíbi tá a wà pé Olúwa ṣe àtúntò ìrìn àjò ìgbéyàwó mi. Olúwa ṣe àtúntò ìrìn àjò ìgbéyàwó ọmọ mi. Olúwa ṣàánú fún mi. Olúwa ṣàánú fún mi. Olúwa ṣàánú fún mi. Olúwa ṣàánú fún mi. Àtúntò ìrìn àjò ayé mi fúnra mi. Olúwa bá mi ṣe. Olúwa bá mi ṣe. Ìyanu ti fẹ́ ṣẹlẹ̀ nínú ayé rẹ. Mọ́ káàárẹ̀. Gbàdúrà. Omijé ojú rẹ ò ní jẹ́ orí ìyanu yìí. Nítorí ògo ni. Nítorí ògo ni. Ẹ jẹ́ á bá Ọlọ́run sọ̀rọ̀ fún Olúwa. Ohun tójú mi rí nítorí ògo ni. Nítorí ògo ni Olúwa. Olúwa bá mi rìnrìn àjò yìí. Olúwa ohun tójú mi rí lónìí. Nítorí ògo ni Olúwa bá mi rìnrìn àjò ayé mi. Ṣe àtúnṣe ìrìn àjò ayé mi Olúwa. Àṣẹ Ọlọ́run dá ọmọ. Mo là kọjá láyé. Olúwa ni lọ́run mọ̀ sí. Àṣẹ Ọlọ́run tí mo là kọjá láyé fún ògo Olúwa ni. Rí ọ o, Ọlọ́run rí ọ o. Ní orúkọ Jésù Kristi, ọba àwọn ọba, yóò ṣíjú àánú wò wá láàárọ̀ yìí. Ẹ jẹ́ ká tẹríwa ba fún àdúrà ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù. Olúwa Ọlọ́run ayérayé, Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́, ọba tó pọ̀ nípa àti agbára, ọba tí jẹ́ ìmíní má ṣe bẹ̀rù. A tún wá síwájú rẹ lónìí o. Gbogbo ìrìn àjò ìní ó dọwọ́ rẹ bàbá, wá bá wa rìn. Olúwa wá bá wa rìn. A gbé ọ̀gá yìn ọ́ lógo pé ìwọ náà ló ti ń bá wa bọ̀ láti inú oyún, láti ìgbà èwe títí di àkókò yìí. O ò fi wá sílẹ̀. O ò jẹ́ kí ọ̀tá lágbára lórí ẹ̀mí wa. Bí ìjì ṣe jà lọ́tún tó, tí àrá sán, tí afẹ́fẹ́ fẹ́, ṣùgbọ́n o fàánú gbà wá. O ò jẹ́ kí wọ́n lágbára lórí wa. O ò jẹ́ kí ìjì ó gbé wa lọ. Ògo ni fún orúkọ rẹ bàbá. Ògo ni fún orúkọ rẹ bàbá. Ó ní ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣe, nítorí àánú ẹ̀ dúró láéláé. A mú ọpẹ́ wa wá lónìí. Olúwa, a mú ìyìn wa wá. Wá tẹ́wọ́ gba ọpẹ́ wa. Olúwa, wá tẹ́wọ́ gba ìyìn wa. Àwa bí ọ láàárọ̀ yìí. Àyíká àti agbègbè wa, Olúwa ró ní agbára iná. Àyíká àti agbègbè wa, Olúwa ró ní agbára àṣẹ. Lórúkọ Jésù, wá gba ẹnu wa sọ̀rọ̀ lónìí. Olúwa, gbogbo ìbéèrè wa, Olúwa mú wọlé àṣẹ. Jẹ́ kí ìdílé kọ̀ọ̀kan tó wà lábẹ́ òun jẹ́ kára àánú gbà. Jẹ́ kí ògo rẹ kó fọhùn nínú ayé wa. Jẹ́ kí àánú rẹ kó fọhùn nínú ayé wa. Àwọn ọmọ wa níbi gbogbo tí wọ́n wà, Olúwa dáàbò rẹ bò wọ́n. Jẹ́ kí wọ́n rí ọwọ́ agbára Ọlọ́run. Jẹ́ kí wọ́n rí èsì àdúrà wa. Àwa náà tá ń gbàdúrà Olúwa, jẹ́ ká máa tẹ̀síwájú nínú ìyìn rẹ, nínú àdúrà rẹ. Olúwa, jẹ́ ká máa tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ. Olódùmarè, gbogbo ogun tó ń dìde tì wá nínú ojú oorun lójú ayé, ẹ̀mí mọ́ tẹ̀rí wọn ba. Olúwa, gbé wa borí wọn. Jẹ́ kí ọ̀nà wa kó tọ́. Bó ṣe sọ pé ọdún yìí ọdún àṣepé ni. Pé ohun gbogbo tí oníkálukú bá ń béèrè, ọdún yìí náà ló fi ṣe. Pé ó bá wa rìnrìn àjò ọdún yìí, ó yí ìgbé ayé tí ó korò, ó yí padà. Pé ìwọ lọgbà tó yí odò márà padà, olóyìí ìgbé ayé kọ̀ọ̀kan tó ń sun ẹkún, olópa wọn lẹ́rìn. Olúwa, jẹ́ kí ìdílé wa kó nípìn nínú ẹ̀. Ayérayé ọba àwọn ọba, jẹ́ kí ìdílé wa kó nípìn nínú ẹ̀. Olódùmarè, jẹ́ kí ayé wa kó nípìn nínú ẹ̀. Olúwa, pa wá náà lẹ́rìn. Nígbà tá a bá wọnú ọdún tuntun, jẹ́ ká ní ẹ̀rí. Olúwa, jẹ́ ká ní ẹ̀rí. Olúwa, jẹ́ ká ní ẹ̀rí. Olúwa, jẹ́ ká lè yìn ọ́ lógo, ká lè fi ògo fún orúkọ rẹ. Ní orúkọ Jésù Kristi, Olúwa àti olùgbàlà wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah, hallelujah, hallelujah. Mo kí gbogbo wa pé a káàbọ̀ sórí afẹ́fẹ́ lónìí. Yóò dára fún wa lórúkọ Jésù Kristi olùgbàlà. A ó sì rí àánú gbà. Òní ni
ó pé day 6 tí a ti wà ní iwájú Ọlọ́run fún àdúrà àṣeyọrí. Lórúkọ Jésù, èmi àti ẹ a ó ṣe àṣeyọrí o. Lórúkọ Jésù, ẹni tó bá ń jagun kì í bojú wẹ̀yìn. Ẹni tó bá bojú wẹ̀yìn, irú wọn ni wọ́n máa ń bá ogun lọ. Lórúkọ Jésù, a ò ní bá ogun lọ. Ní orúkọ Jésù, a ò ní bá ogun lọ. Ní orúkọ Jésù, a ò ní bá ogun lọ. Mo kí wa lẹ́ẹ̀kan sí pé a káàbọ̀ sórí afẹ́fẹ́, yóò dára fún wa. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ wọlé sórí afẹ́fẹ́, gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi share program bẹ́ẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀, yóò dára fún yín lórúkọ Jésù. A ó sì rí àánú gbà. Ẹ jẹ́ káwa náà ó share kí àwọn kan náà kí wọ́n lè bọ́ nínú ìdè ìgbéyàwó. Ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó, ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀dá ló wà nínú ìdè. Lórúkọ Jésù, ọ̀run yóò mú ìṣẹ̀dá wa kúrò nínú ìdè. A ó sì rí àánú gbà lórúkọ Jésù. Ọ̀run yóò tún ìgbéyàwó wa ṣe ní orúkọ Jésù. Mo fẹ́ kí gbogbo wa ó gbàdúrà dáadáa lónìí. Anointing oil ẹ, mo fẹ́ kó gbé síwájú ẹ. Anointing oil ẹ, mo fẹ́ kó gbé síwájú ẹ. Mo fẹ́ kó gbé síwájú. Lórúkọ Jésù yóò dára fún wa. Lórúkọ Jésù, a ó sì rí àánú gbà. Mo fẹ́ ká ẹ bù sínú nǹkan kan kẹ́ wá gbé sí iwájú yín. Lórúkọ Jésù, bí ẹ ṣe ń gbàdúrà láàárọ̀ yìí, ẹ máa pàṣẹ ohun gbogbo tẹ́ fẹ́. Gbogbo ẹ̀yin màmá tẹ́ wà lábẹ́ ohùn yín, ẹ̀yin náà gbé síwájú. Ẹ máa dárúkọ àwọn ọmọ yín sínú ẹ̀ pé Olúwa, bá ọmọ mi pàdé. Ẹ̀yin ogun ọ̀run, ẹ bá pàdé lónìí. Ẹ jẹ́ ká ra àánú gbà. Yóò dára fún wa bí a ṣe ń ṣe bẹ́ẹ̀. Gbogbo ẹ̀yin tí ẹ tètè ń dé, lórúkọ Jésù, ọ̀run yóò dáhùn sí ìbéèrè yín. Èèyàn gbọ́dọ̀ mọ nǹkan tó wá ṣe níwájú Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ máa ń fi àkókò sí pé àsìkò àdúrà tó bá ń gba prayer point làwọn fẹ́ dá sí. Ó máa ń ṣe mí láàánú fún wọn. Ó máa ń ṣe mí láàánú fún wọn. Yóò dára fún wa lórúkọ Jésù, a ó sì rí àánú gbà. Kí la fẹ́ gbàdúrà lé lórí lónìí? Kí ni Ọlọ́run ní ká gbàdúrà lé lórí? Nǹkan tá fẹ́ gbàdúrà lé lórí ó ṣe pàtàkì nínú ìgbé ayé wa, nínú ìgbé ayé ẹnìkọ̀ọ̀kan. Ó ṣe pàtàkì. Ìyà tẹ́lòmíì ń jẹ lónìí láti pasẹ̀ ìgbéyàwó ló ti wá. Ìyà tí ọmọ mi ń jẹ lónìí láti pasẹ̀ ìgbéyàwó ló ti wá. Ó ní Ọlọ́run ṣe ní òun fẹ́ já gbogbo ìdè, gbogbo ogun tó wá láti pasẹ̀ ìgbéyàwó. Àwa ènìyàn ní agídí gan. Ọ̀pọ̀lọpọ̀ náà máa ń sọ fún pé má fẹ́ ẹni tó fẹ́ fẹ́ yìí, má fẹ́, kì í ṣe ẹni tó lè fẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ló kàn tí ẹ rí pé ọmọkùnrin yìí rẹwà, very handsome boy, let me go with him. O gbàdúrà sí, o gbààwẹ̀, o ṣe kankan, o kàn sáàfẹ́ náà ni. Nígbà tó tiẹ̀ gbàdúrà tó gbààwẹ̀, ìránṣẹ́ Ọlọ́run sọ fún ọ pé kó tó ṣe ìgbéyàwó yìí kó jẹ́ kó ń mọ́ o. Nígbà tó Ọlọ́run ti pèsè ọkọ fún ọ, o kàn wò pé mímọ̀ ṣe rẹ ni, o sáré lọ ṣègbéyàwó bẹ́ẹ̀. Ìwọ ọmọ, ó lè jẹ́ ìkọsẹ̀ bàbá àti ìyá, ó ní ò tí ì jẹ́ kí ìwọ gan kó o tí ì lọ́kọ. Ó ló ń jẹ́ gbogbo kí ìrìn àjò rẹ rí bó ṣe ń rí. Ọlọ́run ló tí ìpìlẹ̀ bá bàjẹ́, kí ni olódodo yóò ṣe? Nígbà tí ìpìlẹ̀ bá ti wọ́, kí ni o fẹ́ ṣe lórí? Ó dàbí pé ká fẹ́ kọ́lé, ká má ṣe solid foundation, ká wá gbélé lé lórí. Tí ìjì bá dé, ìjì yóò wò. Bẹ́ẹ̀ ni, torí ẹ̀ lọ́lọ́run ṣe sọ pé òun fẹ́ tún ìrìn àjò ìgbéyàwó ṣe. Ìwọ tó fẹ́ ṣègbéyàwó, ìwọ tó ń wá ọkọ, Ọlọ́run fẹ́ tún ìrìn àjò yìí ṣe fún ọ lónìí. Ọlọ́run fẹ́ pèsè adé rere fún ọ. Lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ó wá ló ti rí ọkùnrin. Mò ń bẹ́ nìkan sọ̀rọ̀ ní ìjẹta. Mo ní bí mo ṣe ń gbàdúrà fún, Ọlọ́run fi oríṣiríṣi nǹkan hàn mí. Mo ní tó bá fẹ́ lọ́kọ má ṣakọ o, má ṣoge o. Ó ní ó ní ẹnu àìmọye ẹ̀ ló ti sọ, ó lóun akọ wo lòun àìmọ́ lóun ṣakọ. Òun ṣakọ. Mo ní ọkọ tó fẹ́ ó lè ṣeé ṣe kó má jẹ́ ẹni tó ní owó, ṣùgbọ́n ó lè ní ọjọ́ ọ̀la. Mo á fi tèmi ṣe example fún. Mo á sọ àwọn oríṣiríṣi nǹkan fún pé nígbà tèmi fẹ́ ìyàwó tèmi, èmi ò ní nǹkan kan mi ò ní. Ṣùgbọ́n mo mọ̀ pé ó wo nǹkan kan, ó wo ọjọ́ ọ̀la. Ṣùgbọ́n lónìí kí ni mò ń fẹ́ tí mi ò ní? Mo ní ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti ṣe àwọn àṣìṣe yìí, èyí tí ó ti fi ọkọ tó ti pàdánù ọkọ ẹ̀. Lórúkọ Jésù, ọ̀run yóò tún ìrìn àjò ọmọ náà ṣe. Ẹlòmíì, obìnrin míì, ó ní ìgbéraga, yóò pàdé ọkùnrin, yóò kọ́kọ́ ẹni tọ́lọ́run sì kọ́ mọ́ tí yóò jẹ́ kí ògo rẹ̀ ògo méjì ó ranra wọn lọ́wọ́. Yóò kọ́kọ́ wò ó pé irú ilé ìṣẹ̀lẹ̀ ni mo ti lè introduce ẹ̀ sáwọn family mi. Family ẹ̀ ló fẹ́ bọ́ gbélé ọkọ ni. Mi ti lè introduce ẹ̀ sáwọn ọ̀rẹ́ mi. Ọ̀rẹ́ ẹ̀ ló fẹ́ bọ́ gbélé ọkọ ni. Ibẹ̀ ló ti pàdánù ọkọ. Ọkọ tó wá fẹ́ lónìí tó hansi, tó lówó lọ́wọ́, ìjẹ́ ẹkún kọ́ ló ń sun níbẹ̀.
Ọlọ́run náà fẹ́ tún ìrìn àjò ìgbéyàwó yìí ṣe. Ǹjẹ́ ọkọ tó handsome tó beautiful yìí, ǹjẹ́ òun gangan kọ́ ló fa ìdààmú nínú ayé àwọn ọmọ rẹ̀? Ǹjẹ́ ọkọ yìí kọ́ ló ti ègún ara ọkọ yìí kọ́ ló ti pasẹ̀ ja àwọn ọmọ tó bí? Mo fẹ́ kó o gbàdúrà dáadáa lónìí pé Olúwa tún ìrìn àjò ìgbéyàwó mi ṣe. Ìrìn àjò ayé ọmọ mi Olúwa tún ṣe lónìí. Ẹ̀mí mímọ́, mo fẹ́ kó o tún ìrìn àjò ìgbéyàwó ayé ọmọ mi ṣe. Olúwa, mo fẹ́ kó o tún ìrìn àjò. Ẹlòmíì ó rò pé àdúrà yìí gan ju àdúrà Olúwa ṣẹ́gun fún mi, pa oṣó, pa àjẹ́, pa oṣó, pa àjẹ́. Ó lè jẹ́wọ́ gan lóṣó ara rẹ̀, ó lè jẹ́wọ́ fúnra rẹ̀ làjẹ́ ara rẹ̀ nípasẹ̀ ìwà, nípasẹ̀ ìgbésẹ̀ tó gbé tó ti ṣe àṣìṣe, nípasẹ̀ ìgbésẹ̀ tó gbé because I'm getting to 40 years of age, mi ò tí ì lọ́kọ, eléyìí tó jàjàjà wáyé jẹ́ grap ẹ̀. Pásọ̀ sì sọ fún ọ, má grap ẹ̀, eléyìí ò ṣe tó lè grap bọ̀ nítorí ọjọ́ orí rẹ̀ ò sáré grap ẹ̀. Òun náà ló wá fa ogun fún ọ lónìí. Òun lógun tó ń jà. Bí wọ́n ṣe wá ń ja ogun làwọn ọmọ yìí náà tún ń ja ogun. Bẹ́ẹ̀ náà sì ni ọkùnrin náà o. Ọmọbìnrin fine, she is very beautiful, let me go with her. Nígbà tó ti ń go with her náà ń sìn, kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé rẹ̀? Kí ló happen nínú ayé rẹ̀? Ọlọ́run lórúkọ Jésù, ọ̀run yóò bọ́ bàtà wàhálà lẹ́sẹ̀ rẹ̀ lónìí. Bàtà wàhálà èyí tó fi ọwọ́ ara rẹ̀ wọ̀ sí ẹsẹ̀ ara rẹ̀ lórúkọ Jésù, ọ̀run yóò bọ́. A ó sì rí àánú gbà. Ó nítorí ti Síónì èmi kì yóò dákẹ́, bẹ́ẹ̀ ni nítorí Jerusalem èmi kì yóò sinmi, nítorí because your freedom is here. Lórúkọ Jésù ó gba òmìnira náà. Ní orúkọ Baba, ní orúkọ Ọmọ, ó gba òmìnira náà. Òmìnira rẹ ti wà níbí. Kí ni Ọlọ́run sọ fún wa nípa ìgbéyàwó, nípa ìrìn àjò? Bí àdúrà ò ní ṣe ìpele méjì ló pín sí o. Àdúrà ò ní pín sí ìpele àwọn tó ń wá ọkọ, ó pín sí ìpele àwọn tó tiẹ̀ ti ṣègbéyàwó náà. Oníkálukú yóò mọ gíráàpù tiẹ̀ ní o. Ìwọ fúnra rẹ mọ̀mọ́ ẹ mọ gíráàpù tí ẹ bá fẹ́ tẹ́ mọ̀ pé nǹkan yìí ó jọ mọ́ mi nípìnlẹ̀ ìgbéyàwó mi. Ṣé nǹkan ní affect àwọn ọmọ mi? Eléyìí jọ mọ́ ọmọ mi. Ṣé nǹkan ló ń da ọmọ mi láàmú? Olúwa bá mi ṣe, bá mi yí ìrìn àjò yìí padà, bá mi ṣàtúnṣe nínú ìrìn àjò yìí. Ìrìn àjò ìgbésí ayé ọmọ mi, Olúwa bá mi ṣàtúnṣe nínú ẹ̀. Lórúkọ Jésù, ọ̀run yóò sì ṣe àtúnṣe yìí. A ó sì rí àánú gbà lórúkọ Jésù. A ó sì rí ojú rere, a ó rí ojú rere Ọlọ́run nínú ayé wa ní orúkọ Jésù Kristi olùgbàlà. Ògo Ọlọ́run yóò máa tàn sínú ayé wa ní gbogbo ọ̀nà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín. Kí ni Bíbélì sọ nípa ọ̀rẹ́ alábàárìn? Mọ̀mọ́ sí àwọn alábàárìn tẹ́ ti bá rìn nígbà ẹ̀wà sísí, ṣé òun kọ́ lógun nínú ìgbéyàwó yín? Ṣé ibẹ̀ kọ́ ní ìpìlẹ̀ ogun àwọn ọmọ yìí? Mo gbàdúrà fún ìdílé kan, mo ní lórúkọ Jésù ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run sì fi hàn mí, mo ní lọ bèrè lọ́wọ́ màmá tó bí ọ, ta ló gégùn fún? Ta ni màmá yìí gégùn fún? Lọ bèrè. Ó ní ọmọ yìí náà ti bímọ kan, ọkùnrin kan, ọmọ kejì, ọkùnrin kejì. Mo ní lọ bèrè lọ́wọ́ màmá ẹ̀, ta ni màmá ẹ̀ gégùn fún? Ègún yìí wá ń ja àwọn ọmọ. Ó ní mo sọ pé lónìí ẹ sọ fún Ọlọ́run pé Olúwa, bẹ́ẹ̀ ṣe ń gbàdúrà ti yín màmá, bàbá, bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀mọ́ gba ti àwọn ọmọ yìí o. Lórúkọ Jésù, ọ̀run yóò sì dùn yín nínú. Ọ̀run yóò ṣe àtúntò ìrìn àjò ìgbéyàwó wọn, yóò ṣe àtúntò ìrìn àjò ìgbéyàwó yín ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ọmọ yìí wá lọ béèrè lọ́wọ́ màmá ẹ̀ pé màmá, ta ni ẹ gégùn fún nígbà tẹ́ wà nísìsí? Ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi. Ẹ wo ọkọ kìíní ó di pàbó, ọkọ kejì ó lulẹ̀ bí àṣà Yorùbá tuntun tó tún jáde nísìn. Ọkọ kìíní ó lulẹ̀, ọkọ kejì ó lulẹ̀. Àwọn boyfriend gan wọn gbádùn. Ta lẹ gégùn fún màmá mi? Ẹ jẹ́wọ́ ẹ jọ̀ọ́. Màmá wa wí fún pé mo gégùn fún ọ̀rẹ́ mi kan lóòótọ́. Ṣé rí ẹni tó yẹ kí n fẹ́? Màmá ló ń sọ̀tọ̀ fọmọ ẹ o. Òun ni mo ṣe fẹ́ kẹ́ ẹ gbàdúrà yìí dáadáa lónìí. Ẹni tó yẹ kí n fẹ́, ọ̀rẹ́ tímọ́tímọ́ tí ó jẹ́ pé close friend, òun ló gbà á lọ́wọ́ mi tó fẹ́. Mo wá gégùn fún pé yóò mọ àtàrọmọdọ́mọ rẹ̀ ó mọ kó ìṣòro nílé ọkọ. Bó ṣe gégùn, ọmọbìnrin yìí tó gégùn fún ó kò ṣòro lóòótọ́. Bó bá ti ń bímọ lọ́mọ ń kú, bó bá ti ń bímọ lọ́mọ ń kú.
Ọlọ́run wá fi ìyà jẹ ìyá yìí náà pé gbogbo ọmọbìnrin tó bá jáde lára tiẹ̀ náà wọ́n mọ̀ gbé wọn jùúlẹ̀ ni. Wọ́n á sọ fún ọmọbìnrin yìí, mo ní ìrìn àjò yìí pọ̀ o tó bá fẹ́ bọ́ nínú ègún burúkú yìí. Màmá rẹ̀ ó wá ọ̀rẹ́ yìí lọ yóò ṣàdúrà fún, yóò sì dáríjì ọ̀rẹ́ yìí tinútinú ẹ̀. Tó bá ti ṣe bẹ́ẹ̀ kí mọ̀ kó wá pè mí padà, á wàá bẹ̀rẹ̀ àdúrà. Nígbà tí màmá ó wá ọ̀rẹ́ lọ, ọ̀rẹ́ ti kú. Ìrìn àjò yìí lágbára, ọmọ yẹn obìnrin yóò lè tẹ̀síwájú mọ́. Ó gbàgbà bó sọ fún pé bó ló ṣe fẹ́ ṣe, àfi kẹ́ ẹ wá àwọn ọmọ tí màmá yìí bí sílẹ̀, kẹ́ ẹ wá wọn lọ o. Kò sì lè pè mí mọ́ nígbà tí n ti ní yóò mọ̀ọ́lù lápá kó tó bọ́ nínú ìṣòro yìí, tí n ti sọ fún pé yóò pe wúrẹ́ àbí yóò pàgùtàn. Èmi ti tàn mọ́lẹ̀ sí ogun ayé rẹ̀. Ẹ já sí Bíbélì wá sí 1 Corinthians chapter 15. 1 Corinthians chapter 15 verse 33. Mo fẹ́ kí gbogbo àwa ọ̀dọ́ ká tẹ́tí ká gbọ́ nǹkan yìí, àti àwa ìyàwó ilé àti àwa mọ̀mọ́, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Ọlọ́run fẹ́ sọ fún wa nínú 1 Corinthians chapter 15 verse 33. Kí a má tàn yín jẹ, ẹgbẹ́ búburú ó ń ba ìwà rere jẹ́. Kí a má ṣe tàn yín jẹ o, ẹgbẹ́ búburú ó ń ṣe kí ni o, ó ń ba ìwà rere jẹ́. Ìwọ ìyàwó tó wà nílé ọkọ, kí ló fà á tí Ọlọ́run ò tí ì tún ìrìn àjò ìgbéyàwó rẹ̀ yìí ṣe? Kí ló fà á tó fi ń dààmú gan nínú ìgbéyàwó? Kí ló fà á mọ̀mọ́ tí ọmọ yín ò ti fi lọ́kọ? Ìwọ ọmọ, kí ló fà á tó ò ti fi ní ọkọ? Ìwọ ọkùnrin náà mò ń bá ọ wí o, kí ló ṣẹlẹ̀ nínú ìgbéyàwó rẹ? Kí ló ń fa omijé lónìí? Ṣé ìrìn àjò tó ti rìn kọ́ ni? Bí o ṣe ń gbóhùn yìí, mo fẹ́ kó o mọ gbàdúrà pé Olúwa, gbogbo ìrìn àjò tí mo rìn nínú ìgbéyàwó mi tó mú ṣùgbọ́n dání, ó kálukú mọ ṣùgbọ́n tí ìrìn àjò rẹ̀ mú dání. Olúwa, ràn mí lọ́wọ́, bá mi ṣàtúntò ẹ̀ lónìí. Mo fẹ́ láyọ̀ lórí àwọn ọmọ mi. Olúwa, bá mi ṣàtúntò ìgbéyàwó mi lónìí. Mo fẹ́ láyọ̀ lórí ìgbéyàwó mi. Ẹ já gbàdúrà, ẹ já ké pe Ọlọ́run pé ó ní ẹgbẹ́ búburú ó máa ń ba ìwà rere jẹ́. Ṣé àwọn ẹgbẹ́ tí wọ́n gan kó léèwé tó rò pé kì í ṣe ìyá ẹ̀ ló ń jẹ báyìí tó ti fi lọ́kọ? Ṣé kì í ṣe ìyá ẹgbẹ́ yìí, ẹgbẹ́ tó join, ẹgbẹ́ búburú tó darapọ̀ mọ́? Ṣé o ò ti kọsẹ̀? Mo ń gbàdúrà fún ọmọbìnrin kan lánàá, ó bẹ̀rẹ̀ sí sunkún, dáàdì o ti ṣe báyìí, dáàdì o ti, mo ní kí lẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ gan, sọ fún mi. Òun ti ṣe báyìí, òun ti ṣe báyìí, òun ti ṣe báyìí, òun ti ṣe báyìí. Mo ní lónìí, nítorí pé o jẹ́wọ́ fún Ọlọ́run, kì í ṣe èmi ló jẹ́wọ́ fún. Gbogbo ohun tó sọ yìí èmi náà ti ṣe irú ẹ̀ rí, ṣùgbọ́n lónìí Ọlọ́run dáríjì ọ́. Tèmi bá lè ráàánú gbà, ìwọ náà ráàánú gbà látòní lọ. Má padà sínú ẹ̀ṣẹ̀ yìí mọ́ o. Ẹgbẹ́ búburú ṣe kí ni? Ó ń ba ìwà rere jẹ́. Mo fẹ́ ká fetí sílẹ̀ lónìí. Ọ̀pọ̀lọpọ̀ wa là ń gbàdúrà, Olúwa, ogun lé bàbá mi, Olúwa ṣẹ́ wọlẹ̀. Jésù ó sì bú sẹ́rìn. Bí n bá ṣẹ́gun lé bàbá rẹ wọlẹ̀ nísìn, ṣé o fẹ́ kí n ṣẹ́wọ̀ fúnra rẹ wọlẹ̀? Ògo tí mo dámọ̀ ibo ló ṣe fẹ́ lò? Ìwọ gan ló gún ara rẹ. Nítorí pé ẹgbẹ́ búburú ó ti ba ìwà rere jẹ́. Ẹgbẹ́ búburú ó ti ba ìwà rere jẹ́. Ọlọ́run wá fẹ́ ṣe àtúntò ìrìn àjò ayé rẹ lónìí. Ìrìn àjò tó ti rìn, Ọlọ́run fẹ́ ṣe àtúntò ìrìn àjò yìí. Màmá, ẹ máa ké pe Ọlọ́run pé Olúwa, ìrìn àjò wo ni mo rìn tí mo ti kọsẹ̀? Ẹgbẹ́ búburú wo ló ti ba ìrìn àjò ayé mi jẹ́? Ẹgbẹ́ búburú wo ni mo ti kó? Olúwa gbà mí, Olúwa gbà mí. Ìyá tó bí ọ ṣó mọrú ìrìn àjò tó rìn ni? Bàbá tó bí ọ ṣó mọrú n tó ṣe ni? Bàbá tó báyàwó oníyàwó sùn, bàbá tó ṣe oríṣiríṣi nǹkan tí wọ́n gan ò lè sọ. Bàbá bóyá ó ti lo ọmọbìnrin ọlọ́mọbìnrin kan gan rí fún fájò burúkú tí wọ́n ọmọ ò sì mọ̀. Ọkàn wò pé bàbá mi is very rich, bàbá mi wà òkè gan. Ó mọ̀rìn àjò bàbá yìí. Gbàdúrà pé Olúwa tún ìrìn àjò mi ṣe, ìrìn àjò ayé mi. Olúwa bẹ̀rẹ̀ sí tún ṣe lónìí. Ogun oṣó, ogun àjẹ́ nìkan kọ́ ní máa gbógun tìyàn. Ìwà máa bà tènìyàn jẹ́. Ìrìn àjò ìgbà téèyàn ò fura sí a máa bà tènìyàn jẹ́. A máa dènà ògo mọ́ ọmọ. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run pé Olúwa tún ìrìn àjò mi ṣe,
ìrìn àjò owó ni wọ́n náà ti wù mọ̀mọ́. Ẹni tó ní wọ́n bọ́ ṣáájò lórí rẹ̀ yìí ó lè jó nǹkan kọ́ ló ń gbógun tì ọ́ nílé ọkọ rẹ̀, ṣùgbọ́n òun fún àwọn èèyàn lówó. Àwọn elébi pásọ̀, elébi wòlíì, elébi babaláwo náà wọ́n sì ń tẹ́wọ́ gbowó yìí, ó yá fún mi lórúkọ ẹ̀, á bà tiẹ̀ jẹ́ ni. Òun sì kọ́ ló ń bà tiẹ̀ jẹ́, o kò mọ nǹkan kan pọ̀rọ̀ rẹ̀, ṣùgbọ́n ó fi ìwà burúkú, ìrìn àjò burúkú rẹ̀ ó fi ba yí àwọn ọmọ tó bí jẹ́ nítorí pé ó mú orúkọ olórúkọ ó lọ bà tẹnìkan náà jẹ́. Ẹni tí ò lọ́wọ́ nínú ìrìn àjò ayé rẹ̀, ó jẹ́ gbàdúrà pé Olúwa, ó lọ ṣiṣẹ́ òdì, ó lọ ṣiṣẹ́ òdì lórí ìrìn àjò ẹni ẹlẹ́ni, ẹni tí ò mọwọ́ tí ò mẹsẹ̀. Ó jẹ́ sọ fọ́lọ́run pé Olúwa gbà mí, Olúwa gbà mí, Olúwa tún ìrìn àjò ìgbéyàwó mi ṣe. Ète ló fi gbọ́kọ ọlọ́kọ, ète ló fi gbàyàwó oníyàwó, ó wá bímọ fún. Kí ló rò páwọn, kí ló expect páwọn ọmọ rẹ̀ ó jẹ́ lérè bọ ọbẹ̀? Ó jẹ́ képe Jésù pé Olúwa ṣàánú mi, bẹ̀ mí wò láti ìpìlẹ̀ ayé mi, láti ìrìn àjò ayé mi. Olúwa bẹ̀ mí wò kó tún ìrìn àjò ayé mi ṣe. Olúwa tún ìrìn. Ọlọ́run ń bá wí láàárọ̀ yìí ni o, èmi kọ́ o ni mò ń sọ̀rọ̀ o, ó rán mi ni. Wọ́n ní ń ta gbé sínú kẹ́tẹ́kẹ́tẹ́ Bálámù ló ń fọhùn bí ènìyàn. Bó bá ń rò pé prophet Rẹ̀mí ló ń sọ̀rọ̀ tó gbàdúrà yìí tọkàntọkàn tinútinú rẹ pé Olúwa, mo jọ̀wọ́ gbogbo ìrìn àjò mi fún ọ lónìí, mo dáríjì mí. Olúwa bá mi tún ìrìn àjò mi ṣe. Ète ló fi gbọ́kọ ọlọ́kọ, ó wá ń bímọ, ó wá ní wọn ò ní fètè gbọ́kọ tiẹ̀ náà. Ó jẹ́ sọ fọ́lọ́run, ó ní Ọlọ́run owú ni mí, Ọlọ́run oníkíni owú ni mí. Ó jẹ́ gbàdúrà, ó ná mọ́ ṣe ń lọ káàkiri, wọ́n ní lọ báyà rẹ̀, ìyá rẹ̀ ló wà ń di ọ̀rọ̀ rẹ̀, ìyá ò sì lájẹ́, bẹ́ẹ̀ ni yóò mọ tẹ́wọ́ pẹ́. Ìlájẹ́ ìṣíọ̀, èmi ò mọ nǹkan kan nípa tó ń là kọjá, kò sì mọ nǹkan kan lóòótọ́, ṣùgbọ́n ti gbàgbé pé ète lòun fi gba ọkọ tó ń bí ọ fún. Ète lòun fi gba ọkọ yìí, ó fètè àchífù tó ń fẹ́ àchífù láyé, ó sì rò pé òun ò ní jìyà rẹ̀. Ó jẹ́ gbàdúrà, ó jẹ́ képe Ọlọ́run ọba àwọn ọba, ó jẹ́ képe atóbijù, ó jẹ́ képe Ọlọ́run. Ọlọ́run máa ń fi títóbi rẹ̀ hàn mí pé sórí pé ọ̀pọ̀lọpọ̀ ìyà ìrìn àjò ayé wọn ni wọ́n ń jẹ, kì í ṣe oṣó Rẹ̀mí, kì í ṣe àjẹ́. Wòlíì mi wò ó, ìrìn àjò ìgbé ayé wọn ni wọ́n ń jìyẹ̀. Nǹkan kan ṣẹlẹ̀ sí mi bí ọ̀sẹ̀ tó kọjá, ó sì ń yà mí lẹ́nu. Mo pé bàbá mi kan nínú Olúwa, wọ́n ní pé please forgive him, pé that offering tó fún ọ yìí is a peace offering nínú Bíbélì, pé dáríjì. Mo ní kò burú, màá dáríjì, mo sì dáríjì. Ó ní I know what your God can do now. Please, if you can have a place in your heart to forgive me, I know that you are a prophet, true prophet. Kí n tó ka mẹ́sẹ̀jì ẹ̀, ó sì ti sẹ́ndì owó sínú àkáǹtì mi. Mo á wò pé owó kí lẹ́ni èmi àtẹni yóò mọ nǹkan kan. Wọ́n ní kí n dáríjì. Tó bá yẹ pé kò ṣe tó ṣe yìí ni, Ọlọ́run lè fi ẹ̀yà máa jẹ àwọn ọmọ rẹ̀ níbi tí wọ́n bá ti ń ṣiṣẹ́. Ọmọ sì mọ̀ wò pé kí ló fa àjálù nínú ayé mi. Ó jẹ́ képe Ọlọ́run láàárọ̀ pé Olúwa ṣàánú mi, ṣàánú mi. Má wo àdúrà àárọ̀ yìí bíi pé àdúrà ìrìn àjò ìgbéyàwó mi, my marriage is sweet. Your marriage is sweet, but wo ìrìn àjò ìgbéyàwó àwọn ọmọ rẹ, wo ìrìn àjò ayé àwọn ọmọ rẹ, so sweet. Ó gbàdúrà lórúkọ Jésù, ọ̀run yóò sì dá ọ lóhùn. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wá sí Philippians chapter 4, Philippians chapter 4 verse 7. Philippians chapter 4 verse 7. Ṣùgbọ́n olúkúlùkù wa ni a fi oore ọ̀fẹ́ fún gẹ́gẹ́ bí òṣùwọ̀n ẹ̀bùn Kristi. Olúkúlùkù wa la fi ẹ̀bùn oore ọ̀fẹ́ fún gẹ́gẹ́ bí òṣùwọ̀n ẹ̀bùn Kristi. Ṣé ti gbọ́? Ọlọ́run fún ọ ní oore ọ̀fẹ́. Oore ọ̀fẹ́ tí Ọlọ́run fún ọ láàárọ̀ ni pé kó o fi ronú jinlẹ̀ ìrìn àjò ayé rẹ. Ṣé ọ̀nà èrú kọ́ ló fi gbọ́kọ ọlọ́kọ? Ṣé ọ̀nà èrú kọ́ ló fi bẹ̀rẹ̀ ìpìlẹ̀ ìgbéyàwó àǹtí? Ṣé ọ̀nà èrú kọ́ ni? Ṣé o ti ẹ̀ gbàdúrà kó tó bẹ̀rẹ̀ ìrìn àjò ìgbéyàwó yìí? Ṣé òun kọ́ ló bọ ìrìn àjò ìgbéyàwó míì ló dọwọ́ bo ògo mọ́lẹ̀ nítorí pé ọkọ tó yẹ kó o fẹ́ kọ́ ló fẹ́, ìyàwó tó yẹ kó o fẹ́ kọ́ ló fẹ́,
ìrìn àjò yìí ló sì dáwọ́ bo ògo. Ó wá lọ sọ́dọ̀ àwọn àfi kẹ́ ẹ bá separate, àfi tó o bá fọmọbìnrin yìí sílẹ̀, àfi tó o bá fẹ́ yàwó lé. Ṣé ìrìn àjò ìgbéyàwó yìí kọ́? Ọlọ́run tó ń ṣe ohun gbogbo kò sí tí ò lè ṣe. Ọlọ́run àyípadà ni. Ọlọ́run àyípadà ni. Nínú ìgbéyàwó ó kàn ń wò ó pé mo dẹ̀ tolerate ọmọ yìí o, bọ̀bọ́ yìí mo dẹ̀ tolerate ẹ o, kí ló wá ṣẹlẹ̀? Mo dẹ̀ ń farada gbogbo ohun tó ń ṣe fún mi o, ìwọ ọkọ mo dẹ̀ ń farada tíyàwó yìí ń ṣe fún mi o. Ṣùgbọ́n nǹkan kan ń bẹ tẹ́ ẹ̀ lè farada. Ó ní àìrógolo yìí nínú ìgbéyàwó, ó ní àìríjẹ àìrímu yìí ẹ̀ lè farada, nítorí pé ìpìlẹ̀ ìgbéyàwó yín wọ́. Òun ló sì ń fa ebi, òun ló ń fa ìjákulẹ̀, òun ló ń fa ẹkún àti òṣè, ó ní wàhálà táwọn ọmọ yìí ń bá kọjá, ó ní wàhálà tó ń là kọjá nínú ìgbéyàwó rẹ. Bẹ̀rẹ̀ sí sọ fún Ọlọ́run pé Olúwa agbára àtúntò rẹ látòkè wá jẹ́ kó wọnú ìgbéyàwó mi, jẹ́ kó wọnú ayé ọmọ mi yìí. Olúwa agbára àtúntò rẹ, Olúwa jẹ́ kó wọnú ayé mi lónìí. Olúwa agbára àtúntò rẹ jẹ́ kó wọnú ayé mi lónìí. Agbára àtúntò rẹ jẹ́ kó wọnú ayé mi lónìí. Ẹlòmíì ó ti bí gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú, ọkọ tó yẹ kó fẹ́ ó ti fi ṣakọ. Ó ti fi ọkọ tó yẹ kó fẹ́ ó ti fi ṣakọ. Èèyàn dúdú ni mò ń wá. Ó ti sọ̀rọ̀ ẹ̀dọ̀ Ọlọ́run. Ó ń yàn fúnra rẹ̀. Èèyàn dúdú ni mò ń wá, èèyàn pupa ni mò ń pàdé. Ó sì béèrè fún unconditional love. Ìwọ tó ti wà nílé ọkọ, àìnífẹ̀ẹ́ ọkọ rẹ dénúdénú ni ò jẹ́ kádùrá yín ó máa gbà. Ọlọ́run sọ fún ọ lónìí, àìnífẹ̀ẹ́ ọkọ rẹ dénúdénú, ó sì ń rí àwọn àléébù kan lára ọkọ rẹ èyí tí ò jẹ́ kó o nífẹ̀ẹ́. O sì ló ń gbàdúrà pé o fẹ́ kí ìyanu ó ṣẹlẹ̀ nínú ìgbéyàwó rẹ. Bó ló ṣe fẹ́ ṣẹlẹ̀? Ìwọ ọkọ, ìwọ náà ń kọ́, ìyàwó mi ò mọ oúnjẹ sè, ìyàwó mi ò máa mú, ìyàwó mi ò máa aṣọ wọ̀, o sì raṣọ tó fìtì ẹ̀ fún. O sì ń gbàdúrà pé o fẹ́ kí ìyanu ó ṣẹlẹ̀ nínú ìgbéyàwó rẹ. Bó ló ṣe fẹ́ ṣẹlẹ̀ nígbà tí kò sí love? There's no love in your marriage. O sì fẹ́ kí ìyanu ó ṣẹlẹ̀. Ẹnìkan ọkọ ń gbọ̀nà Èkó, ẹnìkan ń gbọ̀nà Kogi, ọkọ ń gbọ̀nà Ìlọrin, ẹnìkan ń gbọ̀nà Òṣogbo. Bó ni ìfẹ́ ṣe fẹ́ farahàn? Bó ni àdúrà ṣe fẹ́ gbà? Ó yẹ ẹja képe Ọlọ́run láàárọ̀ pé Olúwa ìfẹ́ tí ó jẹ́ kí n pàdé ọkọ tó yàn fún mi, Olúwa gbé sínú ayé mi. Unconditional love tí ìyanu ó fi máa ṣẹlẹ̀ nínú ìgbéyàwó mi, Olúwa gbé wọnú ìgbéyàwó mi láàárọ̀ yìí, gbé wọnú ayé ọkọ mi. Ẹja gbàdúrà. Gbogbo ìgbà kan ló mọ gbàdúrà oṣó àti àjẹ́. Ẹlòmíì oṣó ò ṣe, àjẹ́ ò ṣe, ègún gan Ọlọ́run ti wẹ ègún dànù nínú ayé rẹ̀. Ṣùgbọ́n in tó ń ṣe gangan wà lọ́wọ́ rẹ̀ fúnra ẹ̀. Ohun gangan ni tó ń ṣe ara ẹ̀. Kò sì fura. Àdúrà tó wá ni pé Olúwa ó yá lóṣópa, làjẹ́pà, lóṣópa, làjẹ́pà, àjẹ́dà, oṣódà. Ṣé wọ́n gan kọ́ lóṣó? Ṣé wọ́n kọ́ làjẹ́? Níbi pé òun rera. Bó sọ ìyàwó mi kú wà bí ìgbà tí ó fẹ́ mi, bó dàbí ẹmọ bí mẹkáníìkì bá dọ̀tí bẹ́ẹ̀ mo ṣe rí. N ò fáìn kankan, n ò ṣe é wò, n ò lówó. Àbí ṣe tó lówó, bàbá ẹni tó yẹ kó fẹ́ tó sì wò mí sùsù báyìí tó ní orí. Ìwọ tó ní bọ́dì tó léjì, ó sì dàrí àjò ọmọbìnrin náà rú. Ó sì dàrí àjò ẹ̀rú pé orí. Ìwọ tó ní bọ́dì tó léjì ló fẹ́ fọmọ mi. Ṣùgbọ́n Ọlọ́run ṣe ìyanu. Ṣé ẹ́ńjìn ò wà lónìí? Ṣé bọ́dì ò wà lónìí? Ọlọ́run ẹ́ńjìn wà, bọ́dì wà. Ọmọkùnrin tí wọ́n náà ti rò pé tó fi wá ń gbàdúrà látòrí òkè kan dórí òkè kejì tó wà á lọ́kọ. Ṣó o ti wò pé ó ní bọ́dì kò léńjìn? Ó léńjìn kò ní bọ́dì. Ó lówó lọ́wọ́ bọ̀ kò hands. Ó hands bọ̀ kò lówó lọ́wọ́. Èyí tó sì lówó tó fẹ́ ìṣó láyọ̀ ńbẹ̀. Ó sì gbàdúrà pé Olúwa bá tó ní àjò yìí ṣe. Ẹ̀mí mọ́ bá ń túnṣe. Mọ̀mọ́ ẹ gbàdúrà, àwọn ọmọ yín onírera ni wọ́n. Ọmọkùnrin níkùn. Ó sì ń gbàdúrà mọ̀mọ́ òun gbàwẹ̀ nítorí ọmọ yìí kó lọ́kọ. Ṣùgbọ́n ọmọ yìí ń pàdé ọkọ, ṣùgbọ́n ìrera ò jẹ́ kó lè fẹ́. Ó sì gbàdúrà pé Olúwa bá ń fi unconditional love sínú ọmọ yìí kó lè rà dé orí. Ó sì lanu kó o gbàdúrà yìí pé Olúwa unconditional love bá fi sínú ayé ọmọ yìí. Olúwa unconditional love fi sínú ayé ọkọ mi. Put it in my husband mind. Kó lè kí ìgbéyàwó rẹ kó o lè máa pàṣẹ, kí àdúrà rẹ ó lè máa jẹ́ ìtẹ́wọ́gbà, kó o lè ní ìfọ̀kànbalẹ̀ nínú ìgbéyàwó rẹ. O sì gbàdúrà pé unconditional love, God put it in my wife, put it inside my wife's mind, so that you can pray and you see reward of your
prayer. Ó yá gbàdúrà pé Olúwa yàn fọ́mọ mi, unconditional love bá fi sínú ọmọ mi kó lè ládé orí. Gbogbo àwọn ọkùnrin tí mò ń pàdé mọ́ mi ń ṣe ni kò wọ́n rí báyìí, wọ́n ní six pack, àbí bí àwa ọ̀dọ́ kò ní six pack. Ó kúrú ó ga, bóyá ó sì kúrú yìí lọ́lọ́run fẹ́ kó o fẹ́ kí ògo rẹ̀ ó lè búyọ, ṣùgbọ́n ó ti fẹ́ ẹni tó ga. Kí wá ló ń pàdé lọ́dọ̀ ẹni tó ga? Ẹni tó ga tí ó ní six pack tó ní flat tummy, kí ló ń pàdé ńbẹ̀? Ìyà, ẹkún, ohun ìpayín keke. Ọlọ́run sì nífẹ̀ẹ́ rẹ ló ṣe wà lórí òkè àánú ní àárọ̀ yìí pé Olúwa bá mi ṣàtúntò ìrìn àjò ayé mi. Ìrìn àjò ayé rẹ̀ yìí máa bẹ̀rẹ̀ sí gbàdúrà pé Olúwa bá mi ṣàtúntò rẹ̀. Egun tí mo gbé tí kò ṣeé jẹ tí ò ṣeé tú dànù yìí, Olúwa bá mi ṣàtúntò rẹ̀. Mo fẹ́ àtúntò egun tí mo gbé yìí, egun tí mo gbé tó ti há mi lọ́rùn. Àbọ̀ mọ̀ pé ọkọ tí òmùnú rẹ̀ dùn egungun ni, kò ṣeé tú dànù, bẹ́ẹ̀ sì ni kò ṣeé gbé mì. Wàhálà ni bó gbé mì, bó sì tú dànù wàhálà ìṣòro ni. Ó sì gbàdúrà pé Olúwa bá mi ṣàtúntò egun yìí, bá mi ṣàtúntò egun yìí. Olúwa Ọlọ́run ayérayé bá mi ṣàtúntò ìrìn àjò ayé ọmọ yìí. Ọmọ yìí ẹlòmíín wà tí ò bá lọ́kọ kò lè rógolo, tí ò bá ní aya kò lè rógolo. Ó sì gbàdúrà, ó sì ń fi ìrora lé ọkùnrin dànù. Ọkùnrin yìí no, ọmọbìnrin yìí no, ó ti dúdú jù, ó dúdú jù ń tèmi. Èmi no ọ̀hìn tó lọ sí. Ẹlòmíì mo ti gbàdúrà fún lórí òkè àánú ìtúsílẹ̀ tó ti rọ́kọ, ṣùgbọ́n ẹ̀ yóò wò pé ilé ìkọ́ dádì ń sọ. Èwo ni dádì ń sọ? Èwo ni dádì ń sọ? Ta ló gbé ẹwà wá látọ̀run? Kò sẹ́ni tí ò fáìn, ṣùgbọ́n ìrera òun ló ti jẹ́ kó o sọ adé orí nù, òun sì ló ti jẹ́ kó o bọ́ sọ́wọ́ egun eléegun. O sì gbàdúrà pé Olúwa gbogbo ẹ̀mí ìrera nínú ayé mi, Olúwa bá mi yí padà. Ẹ̀yin ogun ọ̀run ó yá unconditional love ó yá fi sínú ayé mi Olúwa. Unconditional love fi sínú ayé ọmọ mi, ó yá fi sínú ọkọ mi Olúwa. Fi sínú ẹ̀. Màmá ẹ gbàdúrà, màmá ẹ̀yin tẹ́ ẹ̀ lọ́kọ mọ́, ẹ gbàdúrà yìí fáwọn ọmọ yín. Ẹ gbàdúrà yìí. Àbódìgbà tọmọ mi bá sọ pé Daddy, Mommy, I want to divorce. I think I need to divorce. Ó dìgbà náà kó tó gbàdúrà. Ó dìgbà náà ó fẹ́ kéṣù ráàyè. Ó sì gbàdúrà pé Olúwa unconditional love Olúwa fi sínú ọmọ mi. Olúwa bá mi fi sínú ayé ọmọ mi lónìí. Jẹ́ kí n bẹ̀rẹ̀ sí gbọ́ ìròyìn ayọ̀. 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 Ẹ já sí Bíbélì wá sí 1 Corinthians chapter 13. 1 Corinthians chapter 13 verse 4 to 7. 1 Corinthians chapter 13 verse 4 to 7. Ìfẹ́ a máa mú sùúrù, ṣé ti gbọ́? Ìfẹ́ a máa mú sùúrù, a sì máa ṣeun. Ìfẹ́ kì í ṣe ìlara, ìfẹ́ kì í sọ̀rọ̀ ìgbéraga. Ìfẹ́ kì í ṣe ìgbéraga, kì í hùwà àìtọ́, ṣé ti gbọ́ gbogbo nǹkan tán ní ìfẹ́ kì í ṣe nínú Bíbélì. Ṣùgbọ́n ẹni tó fẹ́ yìí kò nífẹ̀ẹ́ rẹ. Òun ló ṣe ń ṣe gbogbo ohun tó ń ṣe yìí. Ó tiẹ̀ nífẹ̀ẹ́ rẹ, ṣùgbọ́n ẹ̀mí òkùnkùn ti kó sínú rẹ̀ nígbà tó fi ìrìn àjò ìgbéyàwó rẹ lé Olúwa lọ́wọ́. Ihun tó fẹ́ ni pé mo mọ ọgbọ́n ni màá lò, ọbẹ̀ ni màá sè tó máa dùn, ráìsì ni màá sè tó máa dùn, ẹja ni màá dín tó máa dùn. Níjọ́ tó ti ń dín ẹja tó ti ń dùn, ṣénú rẹ̀ dùn? Ṣénú rẹ̀ dùn? Màá máa kúnlẹ̀ fún lójoojúmọ́ ni. Màá máa bá dádì ni màá mọ̀ pé látijọ́ tó ti ń pè ní dádì ṣénú rẹ̀ wá dùn. Ó sì ké pe ẹni tí ó múnú rẹ̀ dùn láàárọ̀ pé Olúwa ṣe àtúntò ìrìn àjò ìgbéyàwó mi, ìrìn àjò ìgbéyàwó ọmọ mi. Olúwa bá ń ṣàtúntò rẹ̀. Èmi tí mò ń wọkọ̀, Olúwa ṣàtúntò ìrìn àjò ìgbéyàwó mi. Mo ti sọkọ mi nù nígbà tó yẹ kí n fẹ́. Olúwa ṣàánú mi, Olúwa ṣàánú mi. Ó yẹ gbàdúrà. Ẹ jẹ́ á ké pe Ọlọ́run pé Olúwa ṣàánú mi. Ẹ̀mí mímọ́ ó yẹ gbà mí nínú ìrìn sórí ìgbéyàwó. Àdúrà ìgbéyàwó. Ẹ̀yin obìnrin, ẹ̀yin ọkùnrin tẹ́ wà lábẹ́ òyìn, tó bá jẹ́ pé ibi tẹ́ ẹ ti lè bọ́ra alẹ̀kẹ́ gbàdúrà yìí ni, ẹ bá gbà gidi gan. Ṣé ẹ rí tí ìgbéyàwó bá ti wọ́, Ọlọ́run ò ní jẹ́ kí ayé ọmọ ó wọ́. Tí ìgbéyàwó bá ti kọsẹ̀, tí obìnrin ò bá fún ṣòkòtò kó lé, tí ọkùnrin ò bá fún ṣòkòtò kó lé, yóò bounce back sórí àwọn ọmọ. Kò sí bó ti wù kó rí, yóò bounce back sórí ọmọ tí ò gbé pẹ̀lú bàbá àti ìyá nínú ilé,
bó ló ṣe fẹ́ mọ ẹ̀kọ́ bí bàbá àti ìyá ṣe ń develop bọ́n ṣe ń ṣó ìfẹ́ síra wọn nù lé bọ́n ṣe ọ̀rọ̀ tí wọ́n jọ ń sọ bó ló ṣe fẹ́ mọ̀ jẹ́ gbéyàwó ọmọ yìí ó dàrú mọ̀mọ́ kó tó gbàdúrà ìwọ ìyàwó má jẹ́ kí ìgbéyàwó ọkọ rẹ ó dàrú kó tó gbàdúrà ìwọ tó ń wá ọkọ gbàdúrà pé Olúwa ó yá yàn fún mi ẹ̀yin ogun ọ̀rọ̀ ó yẹ ẹ̀yàn fún mi ẹ̀yàn fún mi ẹ̀yàn fún mi ẹ̀yàn fún mi ẹ má jẹ́ fi ẹran ara yàn Olúwa mi ò fẹ́ fi ẹran ara gbé ọkọ ẹjá gbàdúrà ẹjá síbélì wá sí Jeremiah chapter 1 Jeremiah chapter 1 ẹjá síbélì wá sí Jeremiah chapter 1 Jeremiah chapter 1 verse 5 Jeremiah chapter 1 verse 5 kí èmi kí ó tó dá ọ ní inú èmi ti mọ̀ ọ́ kí ìwọ kí ó sì tó ti inú jáde wá ni èmi ti sọ ọ́ di mímọ́ èmi sì yà ọ́ sọ́tọ̀ láti jẹ́ wòlíì fún àwọn orílẹ̀-èdè ṣé ti gbọ́ kí èmi tó dá ọ ní inú èmi ti mọ̀ ọ́ kí ìwọ kí ó tó jáde wá ni èmi sì ti sọ ọ́ di mímọ́ Ọlọ́run náà ti mọ̀ wá òun ti sọ wá di wòlíì ó ní mo sọ pé wòlíì ló ní kálukú wa òun ló ṣe ń sùn tó ń lálàá òun ló ṣe ń sùn tó ń ríran lójú oorun ṣùgbọ́n ìwọ ẹlòmíì ìgbéyàwó rẹ ti sọ ẹ̀bùn àlá rẹ̀ dòkú nítorí pé àṣìfẹ́ ló fẹ́ ọkọ tẹ́ ẹjọ́ ń wà nù lé tó gbàdúrà pé o fẹ́ sùn tó sùn sẹ́gbẹ́ rẹ tó ti rùn lẹ́nu rẹ̀ yàn kàn tí gbó rùn lẹ́nu rẹ̀ yàn kàn tí sìgá rùn lẹ́nu rẹ̀ yàn kàn ọkọ tó ti lọ ṣàgbèrè ara tó fi lọ ṣàgbèrè náà ló wáá fi sùn tì ọ́ bó o lo ṣe fẹ́ di mímọ́ bí Ọlọ́run ṣe dá ọ ní mímọ́ láti inú wá ṣé òun kọ́ lókùnfà ìgbéyàwó ìyàwó tó sùn sẹ́gbẹ́ rẹ̀ tó jẹ́ pé ìbínú ni ní gbogbo ìgbà ìjà lẹ fi sùn ẹ̀yìn lẹ kọ̀yìn báyìí síra yín ẹ̀yìn lẹ kọtílẹ̀ fi mọ́ síra yín o sì ní kiri ó mọ́ kọ̀yìn sínú ìgbéyàwó náà o sì gbàdúrà pé Olúwa bá ń ṣàtúntò ìgbéyàwó yìí ẹ pariwo ẹ gbàdúrà ẹ ké pe Ọlọ́run mọ̀mọ́ pé Olúwa bá ń ṣàtúntò ayé mi o mọ̀ pé tí ìgbéyàwó bá ti wọ́ ayé ti wọ́ o sì gbàdúrà pé Olúwa ṣàánú mi wọn akáṣà àṣà burúkú tí wọ́n ń kọ́ sí it's not compulsory kéèyàn lọ́kọ it's not compulsory kéèyàn níyàwó it's not compulsory mo máa ń bẹ̀ yín pé àwọn tó rí pé wọ́n máa ń sọ pé it's not compulsory yẹn ẹ̀yin ẹ fi ṣáìṣáì ẹ fi dọ̀rẹ́ wọn kẹ́ wá súnmọ́ wọn dáadáa ẹ rí pé wọ́n máa ń sunkún lóru ẹ rí pé mi ò kàn yóò jí lóru báyìí yóò sì máa sunkún wùrùwùrù ṣùgbọ́n yóò bọ́ sórí afẹ́fẹ́ yóò máa sọ fẹ́ pé ọkọ níní is not compulsory ìyàwó fífẹ́ is not compulsory dandan kọ́ ni ilé ọkọ ẹ̀yin ẹ dọ̀rẹ́ wọn kẹ́ ẹ súnmọ́ wọn ẹ súnmọ́ wọn má jẹ́ kẹ́nì kó wá sórí Facebook kó máa tàn ọ́ jẹ má jẹ́ wọn ó dalé rẹ rú ẹ gbàdúrà mọ̀mọ́ pé olúwa ṣàtúntò ìrìn àjò ìgbéyàwó mi olúwa káwọn ọmọ mi lè jèrè rere nínú ìgbéyàwó yìí olúwa bá mi ṣàtúntò rẹ̀ má jẹ́ kí ìgbéyàwó àdúrà àárọ̀ yìí ó ju góòlù lọ àdúrà àárọ̀ yìí ju àdúrà olúwa breakthrough àánú favour ẹgbà gbà àwa tó yé wa dáadáa tẹ́ ẹ mọ̀ pé ntí Ọlọ́run ń sọ láàárọ̀ yìí ó bá mi wí ó bá ìdílé mi wí ó jẹ́ gbàdúrà yìí dáadáa kó o mọ̀ bá tún gbàdúrà lórí àwọn ọmọ rẹ ìwọ ọmọ ó jẹ́ gbàdúrà yìí dáadáa kó o mọ̀ bá tún gbàdúrà nígbà tó o bá gbéyàwó tán tàbí tó o lọ́kọ tán ó jẹ́ gbàdúrà yìí ó jẹ́ gbà ìwọ tó o fẹ́ lọ́kọ ó yá ẹja ṣí Bíbélì wá sí Matthew chapter 6 verse 33. Matthew chapter 6 verse 33. ṣùgbọ́n ẹ tètè máa wá ìjọba ọ̀run náà àti òdodo rẹ̀ gbogbo nǹkan wọ̀nyí ni a ó sì fi kún fún yín ṣé ti gbọ́ ìwọ tó fẹ́ lọ́kọ láàárọ̀ yìí kọ́kọ́ wá ìjọba ọ̀run kọ́kọ́ wá Ọlọ́run náà pé Ọlọ́run ìwọ ni mo fẹ́ kọ́kọ́ wá lórí ìrìn àjò ọkọ líní lórí ìrìn àjò ìgbéyàwó yìí Olúwa o ti wá fúnra rẹ o ti wọ́kọ fúnra rẹ o ti wáyàwó fúnra rẹ wo àwọn ìgbékúgbé tó gbé onísìgá ọlọ́tí onígògògóró
olóògbé ẹni tó tẹ̀ lè sọ pé o ṣàwò pé jẹ́ kí n manage ẹ̀ kán ṣàmọ̀ pé mo ti lọ́kọ ṣùgbọ́n gbogbo manage rẹ̀ yìí náà pàbó ló já sí nítorí pé ìmọ̀ ara rẹ̀ ló fi ń wá mọ́ o ò béèrè láti ọ̀dọ̀ Ọlọ́run o ò béèrè láti ọ̀dọ̀ ọba àwọn ọba wa ó yá bẹ́ẹ̀ sí bọ́ Ọlọ́run sọ̀rọ̀ mọ̀mọ́ bẹ́ẹ̀ sí bọ́ Ọlọ́run sọ̀rọ̀ bẹ́ẹ̀ sí bọ́ Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa bẹ́ẹ̀ sí bọ́ Ọlọ́run sọ̀rọ̀ àti pé Olúwa ó yá ìwọ ni kò yàn fún ọmọ mi ìwọ ni kò yàn fún ìdílé mi ìwọ ni kò yàn fún mi ẹlòmíràn mọ̀ tí ẹ̀ máa sọ pé brother tí mo fẹ́ brother in Christ is a pastor is a evangelist ó ń tanra rẹ̀ jẹ is a evangelist is a pastor Olódùmarè ẹ sì gbàdúrà pé Olúwa ṣàánú mi má jẹ́ kí ọmọ mi ó dìdàkudà má jẹ́ kí ọkọ mi ó dìdàkudà má jẹ́ ìgbéyàwó ọmọ mi ó fa ogun sínú ayé rẹ̀ Olúwa ṣe àtúntò ìrìn àjò ìgbéyàwó ọmọ mi má jẹ́ kí ìgbéyàwó mi ó sì gbàdúrà ìgbà gbogbo ẹ̀yin tẹ́ ń gbà lórúkọ Jésù ọ̀run ó gbọ́ àdúrà yín ẹ bú anointing oil kékeré ẹ bú síwájú ó ní í ṣe pẹ̀lú ìṣẹ̀dá ayé láàárọ̀ yìí ó ní í ṣe Yorùbá máa ń sọ wọ́n máa ń pa òwe kan wọ́n ní orí agbe onímọ̀ gbé agbe orí rẹ gbọ́dọ̀ gbé ọ lónìí orí àwọn ọmọ yìí gbọ́dọ̀ gbé wọ́n ẹjá sọ fún Ọlọ́run pé Olúwa gbà mí jẹ́ kí ìṣẹ̀dá mi gbè mí lórí ìgbéyàwó yìí ó ti yàn kò síbi tó fẹ́ ti ọkọ yìí sí èmi ò ní lọ́wọ́ nínú pé ẹ lọ divorce èyí tí mo lè fi sọ fún ọ pé fọkọ yìí sílẹ̀ ni pé bóyá ó ti mú ọbẹ̀ tó ti kọ́ ọbẹ̀ mọ́ lọ́wọ́ tó fẹ́ gún ọ àbó ti bu oògùn sínú oúnjẹ fún ọ mo lè sọ fún ọ pé lọ rò ìní sọ fún ọ kọ́kọ́ gan màá sọ fún ọ pé lọ rò ó fúnra rẹ bó bá kọjú sí ọkọ tá bó bá kọ̀yìn sí ọkọ tó èrò ara rẹ pa ṣùgbọ́n pé ọkọ mi ń ṣàgbèrè ọkọ mi ń mutí ọkọ mi ò fowó lẹ̀ ń lé ọkọ mi èmi ó sì gbàdúrà fún ọ pé gbogbo ìbùkún tó yẹ kọkùnrin yìí máa ní ìwọ ò sì máa gbà á mọ́ lọ́wọ́ lórúkọ Jésù yóò sì rí bẹ́ẹ̀ ó kàn mọ́ rálàánú ni kò ní mọ bó ṣe ń rálàánú yóò rò pé bóyá ó ń ṣàgbèrè ni kò ní mọ̀ páànú ni wọlé tọ̀ àánú tó yẹ kó máa wá sọ́dọ̀ rẹ̀ tí ò ṣe lórí ọmọ rẹ̀ yóò sì máa wá sínú ayé tiẹ̀ yóò sì máa wá sínú ayé rẹ̀ èmi ó gbàdúrà láàárọ̀ pé Olúwa ogun kan tó máa ń ja ìgbéyàwó tó máa ń ja àwọn ọmọ ká tó lọ́kọ ṣe é mọ̀ ó ní ogun temptation ogun ìdánwò ẹ jẹ́ ká ṣí Bíbélì wá sí 1 Corinthians chapter 10 1 Corinthians chapter 10 1 Corinthians chapter 10 verse 13 kò sí ìdánwò kan tí ó dé báyìí o bí kò ṣe irú èyí tí ó mọ níwọ̀n fún ènìyàn ṣùgbọ́n olódodo ni Ọlọ́run ẹni tí kì yóò jẹ́ kí a dán yín wò ju bí ẹ̀yin ti lè gbà ṣùgbọ́n tí yóò sì ṣe ọ̀nà àtiyọ pẹ̀lú nínú ìdánwò náà kí ẹ̀yin kí ó bá lè gbà á ṣe ti gbọ́ Ọlọ́run ò ní dán ọ wò ju bí ó ṣe mọ mò ń gbọ́ ìwàásù kan ní wọ́n sọ pé tẹ́ ẹ bá gbọ́ ìwàásù látẹnu wòlíì ẹ lọ gbé Bíbélì yín kẹ̀ẹ̀ká pásọ̀ yìí sọ ó túbọ̀ àwọn Bíbélì ó ní Ọlọ́run kì í dán èèyàn wò wọ́n á sọ fún ìyàwó mi pé ta ló sọ bẹ́ẹ̀ fún pé Ọlọ́run kì í dán èèyàn wò Ọlọ́run a máa dán èèyàn wò ó ní Ọlọ́run kò sí ìdánwò kan tí ó dé bá yín bí kò ṣe irú èyí tí ó mọ níwọ̀n fún ènìyàn ṣùgbọ́n olódodo ni Ọlọ́run ẹni tí kì yóò jẹ́ kí ìdánwò yín kí ó ju bí ẹ̀yin ti lè gbà á lọ Ọlọ́run a máa dán èèyàn wò a máa dán èèyàn wò mo ti sọ ti màmá tí mo gbàdúrà fún tó fẹ́ ṣe exam 4 years ló ti ń ṣe exam yìí tí ò pass ìjọ ta sì jọ fẹ́ gbàdúrà mo ní màmá Ọlọ́run ní kẹ́ ẹ jẹ́jẹ́ pé tẹ́ ẹ bá pass ẹ ṣe báyìí ó ní dádì tí bá pass màá forí òkè ní 50,000 mo ní lórúkọ Jésù ó sì ti rí bí àṣẹ ti gò a sì jọ gba àwẹ̀ àtàdúrà ọjọ́ mẹ́ta ẹ gbọ́ o àwẹ̀ àtàdúrà ọjọ́ mẹ́ta la jọ gbà ó yẹ lọ ṣe exam yìí o màmá yìí sì lọ ṣe exam ọjọ́ tó ṣe exam tó rìsọ́ọ̀tì jáde fẹ́ẹ̀lì mo ní dádì mi ò tún pass o inú mi bàjẹ́ mo wá wò pé kí ló dé Ọlọ́run ìwọ ló ní àgbàdúrà àti àwẹ̀ kí ló dé tí ìyá yìí ò pass kò burú màá pè yí padà mà bí mo ṣe ń drive lọ kí n tó débi tí mò ń lọ mo sì gbọ́ pọn mo bá wo fóònù mi mo rí alert 50,000 mo ní màmá yìí ò pass kí ló dé tó tún wá san ẹ̀jẹ̀ mo á pè ó ní àdádì náà òun ti promise òun dẹ̀ gbọ́dọ̀ fulfill ẹ̀ Ọlọ́run ni ó yá sórí receipt tó wọlé sórí fóònù ẹ̀ ó yá wá kọ sí ojú ọ̀run mo sì bọ́lẹ̀ nínú mọ́tò mo sì kọ sí ojú ọ̀run pé Olúwa agbára láyé àti lọ́run ó yá o ó ti san ẹ̀jẹ̀ o ó dán wò ó sì pass o mo ní mami ó yẹ ẹ lọ rẹ́gísítà fún exam mi
tó bá ti kú 5 minutes ẹ wọnú exam ọ̀kẹ́ pè mí wọ́n ní sáà ní gbàdúrà bó ní ẹ má wọ́ọ̀rì 5 minutes ẹ má wọlé sínú exam kẹ́ pè mí nígbà tó kú 10 minutes màmá yìí ti bẹ̀rẹ̀ sí pè mí èmi ti sùn mo ti fi fóònù sí silent 5 minutes gẹ́rẹ́gẹ́ tó kù ọ̀run kan jí mi ni mo ṣe jí mo wo fóònù mi mo ní màmá yìí ti pè mí ó yẹ ló mà ọ́ ní dádì ó kù 5 minutes mo ti fẹ́ wọlé lọ sínú exam mo ní lórúkọ Jésù ọ̀run kó bá yín lọ ọ̀run kó gbọ́wọ́ yín kọ́ nígbà tí ó jáde lórí exam ẹ kú gbọ́ testimony ẹ̀ orin ayọ̀ ló pẹ́nu ẹ̀ pé dádì mo pass o dádì mo pass o ìdánwò ní láti ọ̀dọ̀ Ọlọ́run wá pé ẹ̀jẹ̀ tó jẹ́ yìí kò pass ṣé yóò múṣẹ ó sọ fọ́lọ́run pé Olúwa gbogbo ìdánwò tó wá nínú ìgbéyàwó mi lásìkò yìí gbogbo ìdánwò tó bá wá sínú ayé ọmọ mi nípasẹ̀ àti lọ́kọ Olúwa jẹ́ kó bẹ̀rẹ̀ sí páàsì ó yẹ sọ́dàdúrà ẹ gbàdúrà pé Olúwa gbogbo ìdánwò tó bá wá sínú ayé ọmọ mi láti òní lọ ó yá ẹ bẹ̀rẹ̀ sí gbàdúrà ẹ bẹ̀rẹ̀ sí képe Ọlọ́run pé Olúwa gbogbo ìdánwò tó bá wá sínú ayé ọmọ mi láti òní lọ Olúwa jẹ́ kó bẹ̀rẹ̀ sí pass 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 gbogbo ìdánwò tó bá wá sínú ìgbéyàwó mi láti òní lọ Olúwa jẹ́ bẹ̀rẹ̀ sí pass ó yẹ gbàdúrà ẹ já képe Ọlọ́run ó yẹ gbàdúrà pé Olúwa ìrìn àjò ìgbéyàwó mi Olúwa ó yá ṣe kó tọ́ láti òní lọ ìrìn àjò ìgbéyàwó ọmọ mi Olúwa ṣe kó tọ́ láti òní lọ ó yẹ gbàdúrà ọkọ àtìyàwó tẹ́ ẹ bá jọ wà papọ̀ lórí àdúrà yìí lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ so ọwọ́ yín pọ̀ fún Olúwa dá sí ìrìn àjò ìgbéyàwó wa jẹ́ kí ìrìn àjò ìgbéyàwó yìí láyọ̀ Olúwa jẹ́ kó láyọ̀ Olúwa ẹlòmíì ibi tí ọkọ rẹ̀ burú dé táìgà ni wọ́n lè jọ so ọwọ́ pọ̀ gbàdúrà yóò rè dànù ní pé àdúrà wo ni ló ń bó gbà nítorí pé èṣù ti wọnú ayé ọkọ yìí ni ó sì gbàdúrà ìwọ ìyàwó tó wà lábẹ́ òun ìwọ ọmọ tó ń wá ọkọ gbàdúrà sí Ọlọ́run pé Olúwa ìgbésẹ̀ ìgbéyàwó mi Olúwa bá mi dá sí Olúwa bá mi dá sí ìgbésẹ̀ ìgbéyàwó ọmọ mi Olúwa bá mi dá sí 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 ó yẹ gbàdúrà tí ìgbéyàwó bá ti dá èso rere ni ó máa jáde níbẹ̀ ìwọ tó ń wá ọkọ gbàdúrà kí Ọlọ́run fún ọ ní ọkọ gidi kí èso rere lè jáde nínú ìgbéyàwó yìí ó yẹ ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó ní èso burúkú ń jáde àbẹ́ ẹ̀rọ ọmọ 12 years tó destroy ilé bíi pé ọmọ 40 years ló bà gbogbo inú ilé jẹ́ ọmọ 12 years ọ̀ mo tún wo ọmọ mi tó jọjọ jẹ́ age mate kékeré ọmọ yìí wá kó wá máa mú gbogbo nǹkan ó sì àtàwọn nǹkan tó jẹ́ pé àgbàlagbà kò lè destroy ẹ̀ agún ọmọ bọ́ lára àgbàlagbà kó tó destroy ẹ̀ ó sì destroy gbogbo ẹ̀ tán ṣé ẹ mọ̀ pé èṣù ti kó sínú ayé ọmọ yìí ni ẹ jẹ́ á sọ fọ́lọ́run pé Olúwa ìrìn àjò ìgbéyàwó mi Olúwa bẹ̀rẹ̀ sí ṣàtúnṣe ẹ̀ Olúwa bẹ̀rẹ̀ sí ṣàtúnṣe ẹ̀ Olúwa bẹ̀rẹ̀ sí ṣàtúnṣe ẹ̀ o lè fọgbọ́n orí rẹ yàn nínú ìgbéyàwó ọmọ rẹ ò lè fọgbọ́n orí yàn nínú ìgbéyàwó ó yá sọ fún Ọlọ́run pé Olúwa ayérayé Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́ bá mi ṣe àtúntò ìgbéyàwó mi bá mi ṣe ìpìlẹ̀ ìgbéyàwó mi ó yá ìwà àǹtí tó ń wá ọkọ gbàdúrà 12 days má jẹ́ kó kọjá rẹ̀ bí Olúwa bá mi tún ìgbéyàwó mi ṣe ẹ̀mí mímọ́ darapọ̀ mọ́ mi nínú ìrìn àjò ìgbéyàwó yìí Olúwa darapọ̀ mọ́ mi darapọ̀ mọ́ àwọn ọmọ mi Olúwa darapọ̀ ẹlòmíì ló ti lọ fẹ́ ọmọ tó jẹ́ pé ọkùnrin tó fẹ́ mo gbàdúrà fún àwọn kan mo ṣe program báyìí ni Ọlọ́run sọ pé ẹnìkan wà lábẹ́ ohùn yìí pé ọkùnrin ni o àwọn ìyá tó bí lọ tọrọ rẹ̀ lọ́dọ̀ òrìṣà ó sì ìyá sì ń jẹ ìyàwó nígbà tí ẹ̀gbọ́n ló ní dádì ìyá mi sọ ìtàn yìí fún mi pé lóòótọ́ àbúrò mi ọkùnrin ọ̀dọ̀ òrìṣà náà ti tọrọ rẹ̀ ìtàn sì fòrìṣà ìtàn máa fẹ́ máa fòrìṣà yìí wọn sọ fọmọ yìí ìyá sì ń jẹ ìyá sì tún jẹ ìyàwó tó fẹ́ nígbà tí ìyàwó ṣe fídíò kọ ó ní ẹ wo ibi tá à ń gbé dádì ẹ wo ibi tá à ń gbé ọkọ gan ò ní fóònù tó lè fi pè mí ìyàwó nìkan ló ní fóònù lọ́wọ́ Olúwa ìpìlẹ̀ ìgbéyàwó mi Olúwa bá mi ṣàtúntò ẹ̀ má jẹ́ gbé egun eléegun má jẹ́ kí ọmọ mi ó gbé egun eléegun má jẹ́ kí ọmọ mi ó jìyà má jẹ́ ó jìyà ọjọ́ alẹ́ Olúwa èmi ìyá ti jìyà ọjọ́ alẹ́ má jẹ́ kí ọmọ mi ó jìyà ọjọ́ alẹ́ Olúwa èmi ìyá mo ti gbégbékúgbé Olúwa mo ti fi ẹ̀tàn gbọ́fọ́kọ́ mo ti fi ẹ̀tàn fẹ́yàwó Olúwa má jẹ́ kí ọmọ mi ó bá ìyà pàdé nínú ìgbéyàwó ẹ̀ Olúwa ó yá sọ fún Ọlọ́run pé Olúwa ìgbéyàwó mi má jẹ́ kó bọ́ sọ́wọ́ ìkà má jẹ́ kí ọmọ mi ó bọ́ sọ́wọ́ ìkà lọ́kùnrin mi ọkùnrin mi tó bá rí èṣù pé o ní àǹfààní láti kí Ọlọ́run gbé èṣù dúró báyìí níwájú rẹ kó gbé ọkùnrin dúró báyìí níwájú rẹ ó yẹ kó yìnbọn
kó Ọlọ́run ni ó yá choose ẹni tó fẹ́ yìnbọn fún nínú àwọn méjèèjì. Ó pè rẹ kó o yìnbọn fún ọkùnrin ju kó o yìnbọn fún èṣù lọ. Ó sì gbàdúrà níbi tí ọkùnrin míì burú dé, níbi tí ọkùnrin míì burú dé. Ọkùnrin míì, obìnrin ò lè wò kó jókòó báyìí kó wò pé nǹkan rere báyìí ni mo achieve nínú ìgbéyàwó yìí látijọ́ tí mo ti fi ọmọkùnrin. Bẹ́ẹ̀ náà sì lóbìnrin náà, obìnrin míì, ọkùnrin mi kò lè jókòó báyìí kó ní látijọ́ tí mo ti fi ọmọbìnrin nǹkan báyìí ni mo achieve látàrẹ̀. Ó sì gbàdúrà pé Olúwa, ìwọ ìyá tí wàá jìyà yìí, ó ti pass through ìyà yìí, àwọn ọmọ rẹ ti wá fẹ́ gbégbèsè ìgbéyàwó. Ìwọ ọmọ, ìyá rẹ ti jìyà yìí, òwò náà rí i pé ìyá mi jìyà nílé ọkọ ni, ìwọ náà ti wá fẹ́ bẹ̀rẹ̀ ìgbéyàwó yìí. Ó sì tún kọ́ pé Ọlọ́run pé Olúwa, ìwọ ni kó yàn fún mi, ìwọ ni kó ṣe ìrìn àjò ìgbéyàwó yìí. Olúwa gbà mí, ìwọ ni kó ṣe ìrìn àjò ìgbéyàwó àwọn ọmọ mi. Mọ̀mọ́, ẹ̀rí irú ìyàtẹ̀ jẹ nílé ọkọ ni, ọjọ́ ọ̀gbájú, ọjọ́ ọ̀gbámú, ẹ tó wá fẹ́ kọ́mọ yìí náà lọ pàdé irú ẹ̀. Ó sì gbàdúrà pé Olúwa, ọmọ mi ò gbọ́dọ̀ ṣìyàn lórúkọ Jésù, ọmọ mi ò gbọ́dọ̀ ṣẹ̀ṣẹ̀ gbé, èmi ọmọ mi ò gbọ́dọ̀ ṣẹ̀ṣẹ̀ gbé. Olúwa, ìwọ ni kó yàn fún mi, ayérayé ìwọ ni kó yàn fún mi, ọba àwọn ọba ìwọ ni kó yàn fún mi, Olúwa ìwọ ni kó yàn fún mi. Ẹ gbàdúrà, ó wò ọmọ rẹ sì kéré. Àǹfààní tó ń sọ̀kalẹ̀ lọ́jọ́ òní, o lè mọ̀ rí irú ẹ̀ mọ́. Ó sì gbàdúrà pé Olúwa yàn fún mi, ẹ̀yin ogun ọ̀run ẹ yàn fọ́mọ mi, Olúwa ẹ yàn fọ́mọ mi. Ó yá, ẹ gbàdúrà pé Olúwa, gbogbo any kind of agenda tí ẹ̀mí òkùnkùn gbé sílẹ̀ nínú ìgbéyàwó mi, Olúwa ó yá dáná sun. Any kind of agenda tó fẹ́ da ìrìn àjò ìgbéyàwó mi rú, Olúwa dáná sun lónìí. Ẹ̀yin ogun ọ̀run yẹ dáná sun, ẹ̀yin ogun ọ̀run yẹ dáná sun. Ó yá, gbogbo agenda ẹ̀mí òkùnkùn lórí ìrìn àjò àti lọ́kọ rẹ, ó sì gbàdúrà k'Ọlọ́run bọ́ dáná sun lónìí. Gbogbo ìpinnu òkùnkùn, gbogbo plan òkùnkùn nínú ayé rẹ, lórúkọ Jésù, nínú ètò ìgbéyàwó rẹ, ọ̀run kó bẹ̀rẹ̀ sí dáná sun wọ́n, 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 ọ̀run kó bẹ̀rẹ̀ sí dáná sun wọ́n. Màmá mi 40 years of age lòun àtọkọ ẹ ti separate. Ìwọ náà sì gbàdúrà kégún ikú ò lórí tiẹ̀, ó sì gbàdúrà kégún ikú ò lórí tiẹ̀. Màmá mi, ilé olórogún náà ti wà. Ọkọ mi náà bá níyàwó méjì tó níyàwó mẹ́ta ó ti mọ́ mi lára, ilé olórogún ni mo ti wá. Ó sì gbàdúrà, ó wò ìyà tó jẹ nílé olórogún, ó mọ iye ọmọ ológo tí wọ́n jẹ́ orógolò tí ń ráre nínú ẹbí rẹ̀. Ilé olórogún tó ti wá, ó mọ iye ọmọ ológo tí òrógolò, ó mọ iye àwọn tó brilliant. Àbàdà lágbájá sì brilliant o, àti lágbájá so very brilliant, wọ́n sì jẹ́ brilliant ó farahàn nínú ayé rẹ̀ nítorí pé a ti dọ́wọ́ ní ògo rẹ̀. Ó sì gbàdúrà, ìpìlẹ̀ ìgbéyàwó jẹ́ tó lágbára nínú ayé ènìyàn, ó ní agbára nínú ayé ẹ̀dá. Má jẹ́ kí ìpìlẹ̀ ìgbéyàwó yìí ó wọ̀. Gbàdúrà ìwọ ọmọbìnrin, ẹ̀yin àǹtí tẹ́ wà lábẹ́ ohùn, mo fẹ́ràn yín gan o. Ẹ gbàdúrà gidigidi gan, ẹ gbàdúrà, gbogbo ẹ̀yin tẹ́ wà lórí group WhatsApp, ẹ gbàdúrà o. Ẹ gbàdúrà pé Olúwa, ìpìlẹ̀ ìgbéyàwó mi, Olúwa bá mi ṣàtúntò rẹ̀ lónìí. Ẹ̀yin ogun ọ̀run yẹ ṣàtúntò rẹ̀ lónìí. Ọ̀pọ̀lọpọ̀ bọ́ sí ọwọ́ àjẹ́, ọwọ́ ìkà. Ẹ wò, nígbà tí mo wà ní Nàìjíríà tí bàbá mi sì wà láyé, tẹ́nàntì kan rẹ́ǹtì ilé wa. Ẹ gbọ́ mi, kẹ́ ẹ lè mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ gbàdúrà, ẹ̀yin mọ̀mọ́, ẹ̀yin ìyá, ẹ̀yin àǹtí, ẹ̀yin bọ̀dá, kẹ́ ẹ lè mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ gbàdúrà yìí. Kẹ́ ẹ tó yàn, ẹ má lọ wá ọmọbìnrin tó ga, tó ní fine body, tó ní fine kinní kan. Mọ́ wà, ìní kò fẹ́ tí ò wọ́ lójú, tí ojú. Èmi máa ń sọ fáwọn èèyàn pé ẹ má jà tẹra wa jẹ, òun ní beauty is not love. Beauty is part of love o. Beauty is part of love. Má jẹ́ wọ́n tàn ọ́ jẹ o. Èmi kì í tàn yàn jẹ. Beauty is part of love, but the most ni pé kó jẹ́ kí Ọlọ́run kó yàn fún ọ, jẹ́ kí o béèrè pé Olúwa yàn fún mi. Ọmọkùnrin yìí, ìyàwó ẹ̀ ìyá ọpẹ́ la máa ń pè, tọ́ka ẹ lè mọ̀, èmi ìparọ́ tó ṣẹlẹ̀ tí mo rí ni. Ìyá ọpẹ́ la máa ń pè, ìyá ọpẹ́, dádì ọpẹ́, mọ́mí ọpẹ́, dádì ọpẹ́, mọ́mí ọpẹ́, dádì ọpẹ́. Àwọn ẹ̀gbọ́n mi tó wà lọ́yà bí òun wọ́n ti mẹ́ntì mò ń sọ, tẹ́nàntì wa ni. Ọmọkùnrin tá a pè dádì ọpẹ́ yìí, tí nǹkan kan bá ṣẹlẹ̀ nínú ilé, even kó mọ̀ lówó, yóò ti wọ́gbọ́n tí ó fi ṣe. Bàbá mi sì máa ń study èèyàn bẹ́ẹ̀. Ọmọkùnrin yìí mọ̀ dá o. Nígbà tó stage kan, bàbá mi pè pé kó mọ̀ sanwó olé mọ́ torí ìyà yìí ti pọ̀ jù. Ó máa ń wa mọ́tò èrò ni, mọ́tò èrò ló máa ń wà, ṣùgbọ́n gbogbo bá ṣiṣẹ́ látàárọ̀, nígbà tí ó bá di pé mò ń lọ lé o, mọ́tò bá bàjẹ́, gbogbo owó tó ti pa látàárọ̀ yóò ná sórí mọ́tò. Bàbá mi ti wá wò, owó ilé kò rí san, owó náà bàbá mi ni ó bá san gbà mí. Bàbá mi wá pè pé bàbá ọpẹ́ wá, kí ló ń ṣẹlẹ̀ nínú ayé rẹ̀? Ìgbé ayé tó ń gbé yìí ò dáa, ó yẹ kó nífọ̀kànbalẹ̀. Aṣọ ti gbó mọ́ ọ lára, ó wá ń sunkún pé kò yóò dádì ẹgbàáhùn. Dádì bá ní kó máa lọ. Èmi mo close mọ́ bàbá mi, mo fẹ́ràn rẹ̀ gan o.
mo fẹ́ràn bàbá mi, mo súnmọ́. Bàbá mi wá pè mí pé rẹ̀ mi n ó tó àṣírí nǹkan kan lónìí. Ìyá Ọpẹ́ wá, kí lọkọ rẹ ṣe fún ọ tó fẹ́ kó lálùyọ láyé? Mo fẹ́ kẹ́ ẹ gbàdúrà o, ẹ̀yin ọkùnrin, ẹ̀yin lọ̀rọ̀ yìí ń bá wí o, àtobìnrin náà. Mo fẹ́ kí lọkọ rẹ, ó ní dádì èmi ò mọ nǹkan kan, dádì rárá o, dádì náà láíláí, dádì náà. Dádì ni Ìyá Ọpẹ́, tó o bá jẹ́wọ́ tí bá bá yín tara bọ̀ ó regret o. Dádì mi ò fẹ́ fẹ́yàwó lé mi ni, bàbá Ọpẹ́ sì fẹ́ràn obìnrin. Tábàjọ wo fíìmù báyìí àwọn obìnrin ni ó mọ complain nípa wọn ní tó fi ọkọ sínú ìdèrè o. Ó sì tẹ́ lọ́rùn, wọ́n jọ mu gàrí everyday, wọ́n jọ ń wọ àǹkárá, kì í ṣe pé òun náà ń jẹ tọ́kì o, wọ́n jọ ń mu gàrí, wọ́n jọ ń wọ àǹkárá, ó sì tẹ́ lọ́rùn. Dádì ni ó kò burú, ó wàá dáríjì, ó dáríjì. Àwọn dádì ẹ fi ilé ẹja jọ mọ mánéjì ẹ bẹ́ẹ̀. Dádì ni rárá o, ó dáríjì ọmọkùnrin yìí, èmi ó dá sọ̀rọ̀ rẹ̀, ó sì dáríjì pátápátá. Dádì ni ó dáríjì. Kọ́mọkùnrin tó kúrò nínú ilé wa, ó kọ́lé, ó ra mọ́tò bíi 3 àti inú ilé wa ló ti kó lọ lé ẹ̀. Ọlọ́run máa wà taari ọmọkùnrin sírú bàbá tó bí mi. Ẹ ké pe Ọlọ́run pé Olúwa má jẹ́ mọ́ mi ó sì yàn. Ẹni tí ó dọwọ́ bo ògo ọmọ mi, Olúwa má jẹ́ kó ọmọ mi ó gbé egun eléegun. Ìwọ tó ti gbé kò sí tó fẹ́ ṣe o, tó gbé kọ́ lọ́ bọ̀ kó sínú rẹ̀. Ẹyẹ tó wà nínú rẹ̀ yìí ọ̀run kó yọ dànù. Ọkùnrin tó gbé tó jẹ́ gbékúgbé yìí ò sì gbàdúrà kọ́ lọ́ bọ̀ ṣe àtúntò ìrìn àjò rẹ̀. Ọlọ́run kó wọnú ayé rẹ̀ láti ru orí dé àtẹ́lẹsẹ̀, kọ́lọ́run yí padà fún ọ. Ẹ̀mí burúkú tó gbénu rẹ̀ kọ́lọ́run fi ikú àti àràpá kó sìnkú rẹ̀. Ẹ̀mí burúkú yìí kó jáde nínú àgọ́ ara rẹ̀. Ẹ̀mí burúkú yìí kó jáde. Ó sì gbàdúrà màmá, ẹ gbàdúrà. Ìwọ ọmọkùnrin, ó wò pé àdúrà yóò ṣe, àdúrà àánú ló fẹ́, owó ló fẹ́, owó ó lọ béèrè lọ́wọ́ àwọn tó ti lówó tí ọkọ ń fún ní mílíọ̀nù, ṣùgbọ́n inú ẹkún àti ìpayín keke ni wọ́n wà, inú òṣè ni wọ́n wà, inú ìdààmú ni wọ́n wà. Ẹ sì gbàdúrà, ẹ gbàdúrà fún Olúwa bá mi tún ìrìn àjò ayé mi ṣe. Ẹlòmíì ìgbéyàwó frustration ló fi ń lo ìgbéyàwó ẹ̀. Wọ́n ti frustrate life ẹ̀ débi pé ìyàwó yìí débi pé ó wá lọ wọ́ ọmọ àdéjọ 40, ó wá lọ wọ́ ọmọ 20 tí ń bá sùn níta. Gbogbo ẹ̀lẹ́ náà mọ́, èmi náà máa ń gbọ́, ṣe bẹ́ẹ̀ yàn ni mí, mo wà lórí Facebook. Oríṣi ìgbà míì ti máa ń stroll máa kàn gbọ́, mo máa ń fi hàn, màmá ní ìyàwó mi wá gbọ́. Tí ẹlòmíì máa ní I'm 45. Mo lọ́mọ kékeré kan lọ́wọ́ sí 20 years old, 25 years old, àdéjọ 50. Ó sì kékeré Ọlọ́run pé Olúwa ìrìn àjò mi ò gbọ́dọ̀ dàrú, mi ò gbọ́dọ̀ jèèwọ̀ láyé mi. Ẹ̀mí mímọ́ mi ò gbọ́dọ̀ jèèwọ̀. Ìgbà tí ayé rẹ bá wà, tó ìgbéyàwó ẹ bá wà frustrated, ó gbọ́ advice burúkú, ó bá ọ̀rẹ́ burúkú rìn, ó kẹ́gbẹ́kẹ́gbẹ́, ó yá gbàdúrà fún Olúwa mi ò gbọ́dọ̀ ṣẹ̀ṣẹ̀ gbé. Bó tiẹ̀ ti ṣe ẹsẹ̀ gbé, Olúwa bá mi ṣàtúntò ẹsẹ̀ yìí. Màmá ẹ gbàdúrà fún àwọn ọmọ yín obìnrin tí wọ́n gbọ́dọ̀ ṣẹ̀ṣẹ̀ gbé. Ẹ wo orú ọkùnrin tẹ́yìn fẹ́, ọkùnrin tẹ́ lè sùn kẹ́ jí kẹ́ ní Olúwa jẹ́ kí n tó padà fẹ́ rú ọkùnrin tí n bá tó táyé wá. Ẹ má jẹ́ kọ́ ọmọ yín náà bọ́ sí irú ọwọ́ wọn. Ó bá jẹ́ ègún ni nínú ẹbí yín, ẹ parẹ́. Ẹ wo mọ̀mọ́ yín, ẹ wo ẹ̀gbọ́n mọ̀mọ́ yín, ẹ wo àbúrò mọ̀mọ́ yín, ẹ wo ẹ̀yin náà tó ti bí obìnrin báyìí. Ẹ parẹ́ lórí obìnrin yìí pé Olúwa má jẹ́ kọ́ ọmọ mi ó ṣẹ̀ṣẹ̀ gbé. Ẹ̀yin ogun ọ̀run má jẹ́ kọ́ ọmọ mi ó ṣẹ̀ṣẹ̀ gbé. Ìpìlẹ̀ ìdè ìgbéyàwó tó máa ń mú ara ní ìgbéyàwó, Olúwa já dànù nínú ayé mi, nínú ayé ọmọ mi. Olúwa já dànù. Ìpìlẹ̀ ìgbéyàwó tó máa ń mú ara ní ìgbéyàwó, Olúwa já dànù. Ẹ̀yin ogun ọ̀run ẹ 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 já dànù. Mo ní Nàìjíríà mo rí ìyá kan, àkọ́bí obìnrin, ìkejì obìnrin, ìkẹta obìnrin, àwọn mẹ́tẹ̀ẹ̀ta sì padà wà nínú ilé, wọn wá jọ ń gbé àtìyá wọn pẹ̀lú àwọn ọmọ ródòròdò. Ó sì gbàdúrà pé Olúwa, ogun adójútini nínú ìgbéyàwó, Olúwa bá mi sìnkú ẹ̀. Ogun adójútini tó lè dojú ti ọmọ mi, ogun adójútini tó lè dojú ti ọkọ mi, tó lè dojú ti ìyàwó mi, tó lè dojú ti ẹbí mi, Olúwa bá mi sìnkú ẹ̀. 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 Ìgbéyàwó mi kò ní mí nì. Ọkàn sáà ni wọ́n lọ́kọ ni ẹ jájà máa jọ tì í. Mo gbàdúrà fún ọmọbìnrin kan, mo ní kí ló dé tí ò yí àdúrà rẹ padà sí èpè fún ọkọ rẹ. Ó ní tóun àtọkọ ń bá jọ jókòó tán fẹ́ ṣépè, ó láwọn lè lo 30 minutes láti fi máa ṣépè fún ara wọn. Wọ́n sì jọ ń gbénú ilé. Ìgbéyàwó náà láàsìpè léyìí, mo lẹ́jọ́ máa ń ó ní yóò jókòó ni tóun ó jókòó tóun ó mọ wọ́n fún. Ó ní dádì prógráàmù yín ló yí mi lọ́kàn padà o. Mo ní prógráàmù ló ó ní ìwò bó ṣe máa ń gbàdúrà tẹ́ bá wà program báyìí, òun mọ̀ gbọ́ tí ó mọ̀ ṣépè. Mo ní ìwọ náà wá ń ṣépè padà.
ìgbéyàwó náà sì lélẹ́yìí ìgbéyàwó tí ò ní mínì, ìgbéyàwó elépè. Ó sì gbàdúrà pé Olúwa ràn ìgbéyàwó mi lọ́wọ́, bá mi yí ìgbéyàwó mi padà lónìí. Olúwa ràn ayé mi lọ́wọ́, bá mi yí ayé mi padà lónìí. Ọkọ ń ṣépè, ìyàwó ń ṣépè, mo ní ẹ sì tún máa gorí ara yín. Ó ní once in a while, wọ́n bá ti lura wọn lépè tán wọ́n sì tún gorí ara wọn once in a while. Wọ́n sì lépè ò ní ṣe, wọ́n sì ń yí nínú ìyà, wọ́n yí nínú ẹkún àti òṣè. Ó sì gbàdúrà pé Olúwa ayérayé gbà mí, ẹ̀yin ogun ọ̀run ẹ gbà mí, ẹ tún ìgbéyàwó mi ṣe, ẹ tún ìgbéyàwó ọmọ mi ṣe. Ìyàwó ọmọ rẹ ó lè pretend dójú kú. Ọmọ mi mọ̀ lóbìnrin gidi fẹ́ o, ṣóbìnrin gidi ni? Ṣé lójú rẹ kọ́ ló ti jóbìnrin gidi? Ọmọ mi dẹ̀ rọ́kùnrin gidi fẹ́ o, ṣó lójú rẹ lọkùnrin ti jẹ́ ọkùnrin gidi? Ṣé lẹ́yìn rẹ ṣọkùnrin gidi náà ni? Ṣé ọkùnrin gidi ni? Ṣé ọkùnrin gidi ni? Ó sì gbàdúrà kí Ọlọ́run bọ́ tó ìpìlẹ̀ ìgbéyàwó yìí ṣe. Ó lè jẹ́ ogun tó ń jà, àìríjẹ àìrímu, ìpìlẹ̀ ìgbéyàwó ló jẹ́ kó wọ̀. Bóyá wọ́n gan ti gba ọkọ ọlọ́kọ, ó ti fèrú gba ọkọ, gbogbo ẹ̀ dẹ̀ wàá wọ́ báyìí. Ó sì gbàdúrà, ẹni tó fèrú gba ọkọ ẹ̀ ó ń gégùn fún ọ, ó ń ṣépè fún ọ lójoojúmọ́, ìwọ ò sì mọ̀. Èpè yìí sì ń ṣẹ. Ó sì gbàdúrà pé Olúwa gbà mí, 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 Olúwa gbà mí. Ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó òun ló ti fọ́ lójú. Ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó ni ò ríran mọ́ lónìí. Ó sì gbàdúrà pé Olúwa gbà mí, ẹ̀yin ogun ọ̀run ẹ gbà mí. Olúwa ẹ tàn mọ́lẹ̀ sí ìgbéyàwó mi, ẹ tàn mọ́lẹ̀. Tí ìgbéyàwó bá ti fọ́ lójú, tí ìgbéyàwó bá ti fọ́ ojú, tó bá ti fọ́ ojú pẹ́rẹ́, gbogbo nǹkan rere tó yẹ kó máa wọnú ìgbéyàwó náà ti di afọ́jú. Ó sì gbàdúrà pé Olúwa ó yá tàn mọ́lẹ̀ sí ìgbéyàwó mi, Olúwa tàn mọ́lẹ̀ sí ìgbéyàwó mi, Olúwa tàn mọ́lẹ̀ sí ìgbéyàwó ọmọ mi. Ẹ jẹ́ á gbàdúrà, ẹ jẹ́ á gbàdúrà, ẹ jẹ́ á gbàdúrà, ẹ jẹ́ á gbàdúrà pé Olúwa gbà mí, Olúwa gbà mí, Olúwa gbà mí, Olúwa gbà mí. Ó yẹ gbàdúrà mọ̀mọ́ pé Olúwa, àwọn áńgẹ́lì tí ó máa jà lórí ìgbéyàwó ọmọ mi, lórí ìgbésẹ̀ àti lọ́kọ, Olúwa yàn sínú ayé ọmọ mi lónìí. Olúwa, àwọn áńgẹ́lì tí ó máa jà lórí ìgbéyàwó àti láyà mi, Olúwa yàn sínú ayé mi lónìí. Àwọn áńgẹ́lì tí ó máa jà nínú ìgbéyàwó mi fún mi, Olúwa yàn sínú ìgbéyàwó mi. Ó yá yàn sínú ìgbéyàwó mi, yàn sínú ìgbéyàwó mi. Àwọn áńgẹ́lì tí ó máa destroy gbogbo ogun òkùnkùn nínú ìgbéyàwó yín, ó yẹ gbàdúrà pé Ọlọ́run kó yàn, 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 Ọlọ́run kó yàn. Ó yẹ já ké pe Ọlọ́run pé Olúwa, I need you to establish my marriage. Establish my marriage. Tí Ọlọ́run bá ti lè establish marriage yẹ, ó ti establish ìgbé ayé rẹ, ó ti establish ògo rẹ, ó ti establish àṣeyọrí rẹ. Ó yá sọ fún Ọlọ́run pé Olúwa, I need you to establish my life, I need you to establish my marriage in the name of Jesus Christ. I need you to establish my marriage in the name of Jesus Christ. Ẹ jẹ́ gbàdúrà kí Ọlọ́run kó dá sí ọ̀rọ̀ ìgbéyàwó yín, kọ́lọ́run kó fi ẹsẹ̀ ìgbéyàwó yín múlẹ̀. Ó yá ẹ gbàdúrà. Ó yẹ wá sọ fún Ọlọ́run pé Olúwa, gbogbo àwọn àfòmọ́ nínú ìgbéyàwó, láti ilé ọkọ, láti ilé ìyàwó, àwọn àfòmọ́ kan bẹ o tó jẹ́ olórí èmèrè, olórí èṣù àti àjẹ́. Lọ́jọ́ tó o ṣègbéyàwó gan lógún ti dé. Ọjọ́ tó o ṣègbéyàwó, ọjọ́ tó o ṣòkú àná, ibẹ̀ lógún ti dé. Àwọn yìí ni wọ́n ń pè ní àfòmọ́ ìgbéyàwó. Ó yá sọ fún Ọlọ́run pé gbogbo àfòmọ́ ìgbéyàwó tó mú ọmọ mi wọnú ogun tí àti lọ́kọ fi nira, gbogbo àfòmọ́ ìgbéyàwó tó ń ni mí lára tí ò jẹ́ gbádùn ọkọ yìí, gbogbo àfòmọ́ ìgbéyàwó, ẹ̀yin ogun ọ̀run o, ó yẹ ẹ máa sìnkú wọn lónìí, ẹ máa sìnkú wọn, ẹ máa sìnkú wọn, ẹ máa sìnkú wọn. Àfòmọ́ ìgbéyàwó tó ń fi ìyà jẹ àwọn ọmọ mi obìnrin, àfòmọ́ ìgbéyàwó tó fi ìyà jẹ àwọn ọmọ mi ọkùnrin, ó yẹ ẹ̀yin ogun ọ̀run o, ó yẹ ẹ máa sìnkú wọn, ẹ máa sìnkú wọn. Àfòmọ́ ìgbéyàwó tó gba ògo ìgbéyàwó dànù, tó gba ìṣerere ìgbéyàwó dànù, ẹ̀yin ogun ọ̀run ó yẹ máa sìnkú wọn. Tí àfòmọ́ ìgbéyàwó bá ń ṣiṣẹ́ nínú ayé rẹ, ó kàn máa káyé wọn ni. Ọkùnrin lágbájá Fẹ́mi, mo pàdé Fẹ́mi, kí ló tiẹ̀ dàrí wa rú náà, mi tiẹ̀ mọ́, a kàn just separate, a kàn separate náà ni. Mo pàdé Kọ́lá, èmi àti Kọ́lá a kàn lọ fúngbà díẹ̀ náà ni, kò sí nǹkan kan, a kàn forget about ourselves, that's all. Káyọ̀dé, kí ló ti ẹ̀ ṣẹlẹ̀ náà? Mo ká Káyọ̀dé pẹ̀lú another girlfriend. Ó máa kà wọ́n ní nítorí pé àwọn àfòmọ́ ìgbéyàwó ti dé destiny ìgbéyàwó rẹ mọ́lẹ̀. Ó yá sọ fún Ọlọ́run pé Olúwa, gbogbo destiny mi tí a dè mọ́lẹ̀, ẹ̀yin ogun ọ̀run ó yẹ ẹ máa tú wọn sílẹ̀, 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 ẹ máa tú wọn sílẹ̀. Ọkùnrin wa ń fi ọ́ ṣe take away,
obìnrin fi ọ ṣe take away màmá ẹ̀ sì gbàdúrà ẹ wá sọ ọlọ́run ni mọ̀ wọ́ọ́rì mọ̀ sunkún mọ́ ọlọ́run ó ṣe èyí tó dáa ìwọ ló gbàdúrà pé gbogbo àfòmọ́ tó ṣiṣẹ́ nínú ìrìn àjò ìgbéyàwó mi èyí tó affect àwọn ọmọ mi obìnrin olúwa ó yẹ ẹ máa sìnkú wọn lónìí ó yẹ ẹ máa sìnkú wọn lónìí ó yẹ ẹ máa sìnkú wọn lónìí àfòmọ́ tó ní mi ò ní níyàwó àfòmọ́ tó ní mi ò ní lọ́kọ ẹ̀yin ogun ọ̀run o àfòmọ́ tó ní mi ò ní gbádùn ọkọ mi àfòmọ́ tó ní mi ò ní gbádùn ìgbéyàwó mi ẹ̀yin ogun ọ̀run ó yẹ ẹ máa sìnkú wọn ẹ̀yin ogun ọ̀run ẹ máa sìnkú wọn ẹ̀yin ogun ọ̀run ẹ máa sìnkú wọn ẹ̀yin ogun ọ̀run ẹ máa sìnkú wọn ẹ rántí ọmọbìnrin tí mo ní mo gbàdúrà fún ẹ máa gbọ́ testimony ẹ̀ ká ní mo lè wá ní màá play ẹ̀ fún yín kẹ́ ẹ lè gbọ́ ọlọ́run ní ó ní dáàdi ẹjọ́ sà pray for me sà ó ní pray for me sà tí máa rántí orin tí mo fi save orúkọ ẹ̀ màá play ẹ̀ fún yín màá wá testimony náà màá play ẹ̀ fún yín tí ò bá ti delete ó ní dáàdi please pray for me sà abágbàdúrà ó ní 45 years lòun òun ò lọ́kọ ó ní from US lòun ti ń pè mí mo ní okay mo ní ẹja gbàdúrà ọjọ́ mẹ́ta ẹ máa wo àwọn àṣìṣe tó ṣe o màá kà á bóyá àwọn náà ti ṣerú ẹ̀ rí èyí tí ò tí ì jẹ́ kó o ní ọkọ èyí tí ò tí ì jẹ́ kó o ní ìyàwó bóyá o ti ṣerú ẹ̀ rí ó sọ fọlọ́run pé olúwa ọlọ́run ọba àwọn ọba gbogbo ibi tí mo ti ṣe àṣìṣe èyí tí ò tí ì jẹ́ kí n lọ́kọ mo fẹ́ ká ẹ lè gbàdúrà yìí dáadáa ká ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ nínú ìrìn àjò rẹ̀ mo fẹ́ wá fún yín mo fẹ́ wá màá sì rí lórúkọ Jésù ó wù mí kí n play voice message náà fún yín ọlọ́run ní kájọ gbàdúrà ọjọ́ mẹ́ta ibi tá a ti gbàdúrà ọlọ́run kó dá máa jẹ̀mú pé tẹ́ ẹ bá lọ́kọ kí lẹ́ ṣe fún orí òkè àánú ìtúsílẹ̀ ó dáàdì tí bá lọ́kọ orí òkè àánú ìtúsílẹ̀ máa fún wọn ní 100,000 mo ní mo ti gbọ́ mo ní lórúkọ Jésù ọ̀run sì ti àṣẹ ti gò abágbàdúrà àwẹ̀ ọjọ́ mẹ́ta lájọ gbà ọjọ́ kìíní kọjá oṣù kìíní kọjá oṣù kejì oṣù kẹta bó ṣe pè mí nìyẹn pé dáàdì something happen o mo ní kí ló happen ó ní pastor mi from Nigeria ó ní my pastor from Nigeria ó ní wọ́n pè mí pé ọlọ́run ṣẹ̀ṣẹ̀ mo fẹ́ play ẹ̀ fún yín pé ọlọ́run ṣẹ̀ṣẹ̀ fọwọ́ tọ́ àwọn lọ́kàn kí àwọn jọ káwọn jọ pé ọlọ́run ṣẹ̀ṣẹ̀ fọwọ́ tọ́ àwọn lọ́kàn kí òun introduce ọmọkùnrin kan church òun sí wọn. mo ti rí màá play ẹ̀ fún yín sì kẹ́ ẹ gbọ́ ká tó wá continue àdúrà yìí. gbogbo ẹ̀yin tí mo sọ tí bá sọ̀rọ̀ fún tẹ̀ kì í gbọ́ mo fẹ́ kẹ́ ẹ fi tiẹ̀ kẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀yin mọ̀mọ́ mo fẹ́ kẹ́ ẹ fi tiẹ̀ kẹ́kọ̀ọ́ màá play ẹ̀ fún yín sìn. ọlọ́run mo ní kí lẹ wá tó wò á ti gbàdúrà ọlọ́run sì ti gbọ́ àdúrà yín ó yáyáyá ṣùgbọ́n kẹ́ ẹ tó lọ ṣègbéyàwó o àwọn nǹkan báyìí lọ́lọ́run fẹ́ kẹ́ ẹ ṣe o ó lóun ti gbọ́ sà ẹ sì má gbàgbé ẹ̀jẹ̀ tẹ́ ẹ jẹ́ kì í ṣe ìgbéraga kọ́ mo máa ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo sì máa ń dúpẹ́ nínú ayé ìyá mi pé wọ́n ṣí mi létí nǹkan kan pé àwọn máa ń bá yín yọ̀ pé ẹ kúrò ní Nàìjíríà kọ́lọ́run tó pè yín kì í ṣe pé àti jẹ àti mu mọ́ ló jẹ́ kí n gbaṣẹ́ ìránṣẹ́ kì í ṣe aṣọ wíwọ̀ kì í ṣe ilé kíkọ́ kì í ṣe nǹkan kan ló jẹ́ n gbaṣẹ́ ìránṣẹ́ 100 tábà sọ pé 100,000 ṣùgbọ́n ọlọ́run ló bá dá májẹ̀mú nígbà tí prophet Rẹ̀mí ò sí ń bẹ̀ ṣùgbọ́n májẹ̀mú yìí ṣó mú ṣẹ yàtọ̀ sí májẹ̀mú àwọn tí mo sọ fún pé kó ṣe ṣó ṣe ẹjẹ́ àjọgbọ́. Hello sir ẹ kúrọ̀lẹ́ sá ẹ kú iṣẹ́ olúwa ṣàgbára dọ̀tun àdẹ̀kù program àjíǹde ara máa jẹ́ ìmísí olúwa túbọ̀ máa pọ̀ sí nínú ayé yìí. mo decide pé kí n sọ kínní lójú yín torí ẹ̀rí ni ṣùgbọ́n èmi fẹ́ kẹ́rí yẹn kó múlẹ̀ délẹ̀délẹ̀ kí n tó sọ ẹ̀rí náà ni ṣùgbọ́n mo máa appreciate ẹ̀ tí ẹ bá play ẹ̀ ní orí afẹ́fẹ́. Okay, so ìgbà tí mi ò bá play lórí àkọ́kọ́ lórí afẹ́fẹ́ ẹ máa 45 days yẹn fine towards the end program 45 days yẹn ni mo join bí ṣe day 39 or so ni mo join torí ọ̀rẹ́ mi kan sọ pé àwọn tó ń wojú Ọlọ́run fún ọmọ pé kàn ra èso so mo wá join program yẹn. ẹ máa gbọ́. but ìgbà tí mo join mo ń fi
èmi ò kì í gbàgbọ́ àwọn Facebook pastors wọ́n yẹn but somehow ọkàn mi rọ̀ mọ́ iṣẹ́ ìránṣẹ́ yín so mo dẹ̀ join títí tí a fẹ́ parí 45 days yẹn but ẹ̀rí mi rè ní day 42 èèyàn kan dédé pè mí ó ní òun ṣẹ̀ṣẹ̀ rí àpẹẹrẹ pé Ọlọ́run ṣẹ̀ fún òun ní oore ọ̀fẹ́ àti fi èmi àti èèyàn kan mọ́ra ni pé so òun fẹ́ fi wá mọ́ra and ìgbà tó máa fi di day 43 wọ́n fi wá mọ́ra èmi àti ẹni yẹn adẹ̀ ń sọ̀rọ̀ ó kàn dẹ̀ yà mí lẹ́nu pé fast forward to 1 month later àti dá date sílẹ̀ wípé a fẹ́ ṣe ìgbéyàwó ẹni tí mi ò mọ̀ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ before now ṣùgbọ́n mi ò mọ̀ bí Ọlọ́run ṣe ṣe ìrìn àjò náà ó ṣàgé gbogbo ẹ̀ kúrú and ẹ̀rí mi nìyẹn ṣùgbọ́n mo fẹ́ mi tí ì fẹ́ jẹ́rìí yìí nítorí mo fẹ́ jẹ́rìí yẹn nígbà tí gbogbo ẹ̀ tí ó bá ti di ohun tán tí ìdí ẹ̀rí yẹn bá ti fi múlẹ̀ nígbà tí mo bá ti di ìyàwó ẹ̀ ni mo fẹ́ jẹ́rìí yẹn ní gbangba ṣùgbọ́n ìgbà tẹ́ sọ ní program lẹ́nu wípé ká má borí Ọlọ́run mọ́ra ó ní mo ṣe ni pé òkè kí n jẹ́ ẹ̀rí yìí kí n jẹ́ fún Ọlọ́run wípé Olúwa ṣeun ọba tí kò kọ̀mítì ọba tó bírèkì gbogbo siege of stagnation over my life the Lord that put an end to the siege of stagnation Olúwa Ọlọ́run tó jẹ́ kí n rí ògo mi lò tó dẹ̀ máa tún jẹ́ kí n rí ògo náà kí n rí lò délẹ̀délẹ̀ mo fi ọpẹ́ fún Ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ Ọlọ́run tí ó rántí mi sí rere ògo ni fún orúkọ Olúwa hallelujah. ṣé ẹ ti gbọ́ máa lo àwọn ibi tí ó ti ṣe àṣìṣe kẹ́yìn náà máa wá ronú sí pé ǹjẹ́ mi náà ti kọsẹ̀ láwọn bíi báyìí lóòótọ́ ṣé mi náà ti ṣe àwọn àṣìṣe yìí ẹ máa gbọ́. hello sir. hello ma. ẹ kúrọ̀lẹ́ sá ẹ kú iṣẹ́ Olúwa Olúwa ṣàgbára dọ̀tun. àmín. Àdẹ̀kù program tí ẹ bá play ẹ ní orí afẹ́fẹ́. ṣé ẹ ti gbọ́ ó sẹ́ni voice message tí ẹ bá play rẹ̀ lórí afẹ́fẹ́ àṣìṣe àkọ́kọ́ ó da ọwọ́ bo orí Ọlọ́run nínú ayé rẹ̀ ìwọ náà testimony mélòó ló ti ní tó sọ ẹlòmíì ó pe dádì ẹ jẹ́ mọ́ play ẹ̀ lórí afẹ́fẹ́ o ó dọwọ́ bo orí Ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ lọ́lọ́run kì í bínú ẹ máa gbọ́ ìbádùn nínú mi tí ẹ bá play rẹ̀ lórí afẹ́fẹ́ nígbà náà mi ò sì play rẹ̀ mo ṣe ń play rẹ̀ ní mi ò play rẹ̀ nígbà náà torí n tó sọ fún mi ni mo tẹ̀lé ẹ̀bi ò sí lọ́rùn tèmi ìwọ tó ti 45 tó ní stagnation àti marriage àti lọ́kọ tọ́lọ́run wá ṣe ìyanu within 1 month inú mi ìbádùn sàtẹ́ ẹ̀ bá play rẹ̀ lórí afẹ́fẹ́ ẹ máa wá gbọ́ nìṣó. ok so ìgbà tí a ṣe program tá a ṣe program ẹnìkan Ọlọ́run introduce ẹ̀ sí ọkùnrin kan wọ́n sì ṣe ọjọ́ tí gbogbo ẹ̀ wọ́n jọ dájọ́ ìgbéyàwó kan tó dájọ́ ìgbéyàwó wòlíì tó gbàdúrà fún kò mọ́ ó sọ́jọ́ yìí dáadáa dì ká mú kí ni ìgbésẹ̀ tẹ́ rò pé ó tó dáa dádì ọmọkùnrin tí mo fẹ́ fẹ́ eré orúkọ rẹ̀ rí tó dáa ṣé lóòótọ́ Ọlọ́run ló ràn sí mi ló so wá papọ̀ ṣẹ́yìn náà ti kọsẹ̀ láwọn àárín ìwọ àǹtí ṣó ò ti kọsẹ̀ níbẹ̀ gbàdúrà bó ṣe ń gbọ́ ni mo bá Ọlọ́run sọ̀rọ̀ aláwọn tí mo fẹ́ fàyọ fún yín níbẹ̀ kí n tó wá sọ kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ìgbéyàwó náà wọ́n ṣe ìgbéyàwó yìí o. a fẹ́ parí 45 days yẹn bọ́ ẹ̀rí mi rè ní de. ṣé gbọ́ ó mọ̀ pé ẹ̀rí ni ṣùgbọ́n kò fẹ́ kí n play ẹ̀ lórí afẹ́fẹ́ ṣùgbọ́n nígbà tó wá àánú ó lè pe problem rẹ̀ mí pé ẹjẹ́ àjọ gbàdúrà ẹ jọ̀ọ́ ṣùgbọ́n kò fẹ́ kí ògo ṣe ìránṣẹ́ prophet rẹ̀ mí yọ ṣe ipò ṣe Ọlọ́run ó tún ṣe èmi gan fúnra mi torí ìwọ lè gbarú ẹ̀ kí ìyàwó rẹ̀ ó so oúnjẹ sílẹ̀ kó sọ pé no mi ò jẹun o kí ìyàwó rẹ̀ bọ́ sórí bẹ́ẹ̀dì pé ọkọ mi ó yá o kó sọ pé rárá o mo wà nínú ìsera so o lè gbà á
kó o parí nǹkan tán kó o tún bẹ̀rẹ̀ míì lọ́la kó o parí nǹkan tán lọ́tùnla kó o tún bẹ̀rẹ̀ míì níjọ́ mẹ́rin ò wá rí ìyá òtítọ́ korò nítorí pé àwọn wòlíì jákujàku ń gbowó owó làwọn wà áfítà èmi ò wà áfítà owó mo wà áfítà ìjọba ọ̀run àti bí ayé èrè ó ṣe ní ayọ̀ bí ayé èrè ó ṣe ní adùn ilé mi wà áfítà àwọn ìránṣẹ́ ọlọ́run tí ọlọ́run lò fún mi wọn ní gbàdúrà kan béèrè kọ́bọ̀ lọ́wọ́ mi ìyá wòlíì mi àjọ wà ń bí ní àná fún almost 30 minutes ni ohun wọn ti yá gan mo ní mọ́mì mo rò pé bóyá tiẹ̀ ń sunkún tọkọ wọn tó kú mọ́mì kí ló ṣe ohun yín wọn ládùúrà ní rẹ̀ mí ó yá jẹ́ àgbàdúrà pẹ̀lú ohun yín tó háì wọ́n ní jẹ́ àgbàdúrà wọ́n gbowó lọ́wọ́ mi wọ́n wá bí ayé mi ó ṣe dáa ni ṣùgbọ́n ẹja mọ́ gbọ́ nìṣó. 40 ṣe 42 èèyàn kan dédé pè mí ó ní òun ṣẹ̀ṣẹ̀ rí àpẹẹrẹ ẹnìkan pé ó ní àpẹẹrẹ wọ́n fi wá múra ibi àtẹni yẹn adẹ ń sọ̀rọ̀ wọ́n jọ ń sọ̀rọ̀ ó kàn dẹ̀ yà mí lẹ́nu pé fast forward to 1 month later àti dá date sílẹ̀ wípé a fẹ́ ṣe ìgbéyàwó ẹni tí mi ò mọ̀ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ before now ṣùgbọ́n torí àkókò torí àwọn àdúrà kan wà tí mo fẹ́ kájọ gbà ọmọbìnrin yìí wọ́n wá dájọ́ ìgbéyàwó mo wá pè é mo ní àǹtí kẹ́ ẹ tó ṣègbéyàwó ohun àkọ́kọ́ ìkìlọ̀ àkọ́kọ́ irun tí ń bẹ lórí yín torí ìta lẹ fẹ́ ṣe é ṣe bí torí ọkọ yìí ni kẹ́ ẹ lè look nice lọ́jọ́ ìgbéyàwó èèyàn gbọ́dọ̀ fọwọ́ kan orí yìí o ìṣẹ̀dá yìí bó ti wù kẹ́ni náà súnmọ́ yín tó kò gbọ́dọ̀ fọwọ́ kan o ẹ lọ ra wíìgì kẹ́ ẹ gbé sórí lọ́jọ́ ìgbéyàwó ọjọ́ ẹ̀yẹ ọjọ́ kan náà ni títí láì ló máa gbénú nínú ìgbéyàwó lọ ẹ ra wíìgì kẹ́ ẹ gbé ó ní mo ti gbọ́ sà tẹ́ ẹ bá ti wá dé Nàìjíríà tẹ́ ẹ ń lọ yìí o kẹ́ ẹ pè mí irú polo tí mo wọ̀ yìí ọkọ yín bó bá nírú ẹ̀ bó sì jẹ́ ṣẹ́ẹ̀tì kan ni ẹ ṣàjọ wà kẹ́ tó ṣègbéyàwó ẹ kàn ní bó jẹ́ kẹ́ lọ kí inú ilé rẹ ló dọ̀tí ẹ gbé ṣẹ́ẹ̀tì rẹ̀ kan ẹ wọ̀ ọ́ ẹ wá pè mí lórúkọ Jésù aṣọ tí a bá gbé wọ ẹ̀pẹ̀n kò sí bá bẹ ẹni tó lè bọ́ àṣẹ ó sì gò Ọlọ́run ní kí n sọ̀rọ̀ àṣẹ pẹ̀lú aṣọ ọkùnrin yìí lọ́rùn ẹ̀ ó lóun ti gbọ́ sà ìgbà tó dé Nàìjíríà ọmọbìnrin yóò pè mí kò pè mí after ìgbéyàwó dádì ẹ má bínú sà ó yẹ kí n pè yín bọ̀ mi ò rí kọ́ káàdì ni orí mi ò ní gbàbọ̀dì kí n kúrò lọ Australia lọ Nàìjíríà kí wọ́n á ní mi ò rí kọ́ káàdì láti fi pè mo ní ògo ní fọ́lọ́run lókè ọ̀run bó wá nígbéyàwó àwọn ti ṣe sá àwọn ti parí ẹ̀ ẹ̀hún fẹ́ padà náà sílùú òyìnbó ni dádì mo fẹ́ kẹ́ ẹ gbàdúrà fún mi mo dẹ̀ fẹ́ béèrè ṣé mo lè ṣerun mi ní ìsìn mo ní ẹ lọ ṣe ògo ní fọ́lọ́run lókè ẹni tí Ọlọ́run kìlọ̀ fún pé o gbọ́dọ̀ gbé ìṣẹ̀dá rẹ sílẹ̀ fún ìyàn kó ṣerun pè mí kí n sọ àṣẹ sínú ayé rẹ ṣùgbọ́n torí pé wòlíì ti di gbà tó ẹ̀yọ̀ ó rò pé òun ti ráàánú gbà kò sí kankan wọn ò ní di wòlíì yìí mọ́ I don't need him anymore. ọmọ náà á pàdé láyọ̀ àtàláfíà ìmọ̀ padà dé lóyìnbó dádì ẹ̀jẹ̀ tí mo jẹ́ ẹ má bínú sà mo ti fi 20,000 sórí òkè àánú ìtúsílẹ̀ ògo ni fún Ọlọ́run lókè ọ̀run owó tó pẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni màá tún ti ní ẹni tó wọ́wọ́ àkáǹtì owó wà lọ́wọ́ ẹ̀ bá mi lọ fún lágbájá níye báyìí ó yá ẹ lọ pín iye báyìí fáwọn èèyàn mo ní ògo ni fún Ọlọ́run ṣé ẹ ti rí àwọn ẹbí tó ti kọsẹ̀ after 5 months ìyàwó mi wà lórí afẹ́fẹ́ ó ń jẹ́rìí sí tí mò ń sọ yìí kọ́ bá ń wọlé mò ń wo kọ́ ẹ̀ báyìí ìyàwó mi ta ní pé mo ní má wọ́ọ̀rì gbé mo ní má wọ́ọ̀rì mo wá sọ tó ṣẹlẹ̀ ìyàwó mi ní àmọ́jẹ̀ wọn tara rẹ̀ ṣe Ọlọ́run gbé ẹ̀ ló dádé ẹjọ́ ẹ dáríjì mí Ọlọ́run ní bèè lọ́wọ́ ẹ̀ pé ọkọ rẹ̀ ń kọ́ ó ní torí ẹ̀ náà mo ṣe pè yín gbogbo ẹ̀ ò yé mi mọ́ gbogbo ẹ̀ ti dojúrú dádì ọ̀rọ̀ rí ò ní dojúrú sọ pé ó yá wá àdúrà yìí mo fẹ́ kẹ́ ẹ gbà mọ̀mọ́ tinútinú yín pé Olúwa àparí inú má jẹ́ kó bẹ̀rẹ̀ sí bá tòde ọmọ mi jẹ́ láti òní lọ mọ́ àparí inú tí má bá tòde èèyàn jẹ́ Olúwa má jẹ́ ó lágbára lórí mi mọ́ 100,000 ni mo fi ń kọ́ orí òkè rúùfù orí òkè lásán tí wọ́n ṣe mo mọ iye millions tó jẹ́ ká tó wá sọ pé wọ́n ṣe floor wọ́n ṣe gbá wọ́n ṣàwo ọjọ́ tí má sì tún dáṣẹ̀ dé Nàìjíríà torútorú ni wọ́n máa ṣiṣẹ́ torí bójóṣù kan ni mo fẹ́ lò torútorú wọ́n gbọ́dọ̀ parí gbogbo tí mo fẹ́ kí wọ́n parí
torí ó ní ọdún tí mo fi dá májẹ̀mú fọ́lọ́run pé ọdún yìí là á ṣí orí òkè yìí torútorú ni wọ́n mọ̀ ṣiṣẹ́ mbẹ̀ tí màá tún fi kúrò wọ́n á ní 20,000 ó ti gbà ó rò pé ẹran ara èmi rẹ̀ mi lòún bá dá májẹ̀mú èmi lè dáríjì ṣùgbọ́n ẹ̀mí tó bá dá májẹ̀mú ńkọ́ níbo ni wọ́n náà ti dá májẹ̀mú àìgbọ́ràn wo ló ti ṣe sí wòlíì sí pásítọ̀ kó tó ṣègbéyàwó ẹ lọ gbààwẹ̀ ọjọ́ mẹ́ta ṣó o gbà á kó tó ṣègbéyàwó ṣó o gbà á ẹ̀bùn tó bá fún ọ lọ́jọ́ ìgbéyàwó kó o fi gbogbo ẹ̀ tọrọ ni o ṣé ojú kòkòrò jẹ́ kó o fi tọrọ mọ̀mọ́ tọmọ rẹ obìnrin wá jagun báyìí ó yẹ ẹjá gbàdúrà pé olúwa gbogbo bíi tí àparí inú ti fẹ́ bá tòde mi jẹ́ olúwa bá mi ṣàtúnṣe ìrìn àjò yìí ẹ̀yin ogun ọ̀rọ̀ ó yẹ bá mi ṣàtúnṣe ìrìn àjò yìí ayérayé ó yẹ bá mi ṣàtúnṣe ìrìn àjò yìí ẹ gbàdúrà ẹ má rò pé àdúrà ò ní àdúrà kékeré ni o kì í ṣe àdúrà kékeré o ibi tí ọmọ ẹlòmíì ti ń jagun tó ti ní adé orí tí ọmọ yìí ò tí ì ládé orí ni ọlọ́run tó àṣírí ẹ̀fọ́ yìí ó sì gbàdúrà pé olúwa bá mi ṣàtúnṣe ìrìn àjò ìgbéyàwó ọmọ mi ayérayé bá mi ṣàtúnṣe ìrìn àjò ìgbéyàwó yìí ìgbéyàwó rẹ tó bá ti láyọ̀ ògo ti farahàn nínú ìgbéyàwó yìí tí ìgbéyàwó rẹ bá ti ní adùn àṣeyọrí ti wà nínú ìgbéyàwó yìí tí ọmọ rẹ bá ti ní ọkọ tí ọkọ yìí bá ti jẹ́ ọkọ rere tí ọmọ rẹ bá ti ní aya tí aya bá ti jẹ́ aya rere àṣeyọrí ti wà ó yá gbàdúrà ó mọ gbàbí tọmọ rẹ ti kọsẹ̀ lórí àti níyàwó egun eléegun ló lọ gbé ọmọ ìyá àjẹ́ ló lọ fẹ́ ìyá àjẹ́ sì ń fi ẹyẹ rẹ̀ dà wọ́n láàmú ó sì gbàdúrà pé olúwa ṣàtúntò ìgbéyàwó mi ṣàtúntò ìrìn àjò ìgbéyàwó mi ó sì pe jésù pé olúwa ṣàánú mi olúwa ṣàánú mi olúwa ṣàánú mi olúwa obìnrin tó ń gorí rẹ̀ bóyá ẹlẹ́dẹ̀ ló ń gorí tó ti rò pé èèyàn ló fẹ́ tó ń gorí bóyá ẹlẹ́dẹ̀ ni bóyá gbogbo bá fẹ́ gorí ẹ̀ yóò tọrọ ẹ̀ di ẹlẹ́dẹ̀ pẹ̀lú ẹ̀mí òkùnkùn ó sì ń gorí rẹ̀ ó wá ló fẹ́ láṣeyọrí bó ló ṣe fẹ́ láṣeyọrí ó sì gbàdúrà képe jésù olùgbàlà pé olúwa gbà mí olúwa ṣàtúntò ìrìn àjò ìgbéyàwó mi olúwa ṣàtúntò ìrìn àjò ayé mi gbàdúrà ní àkókò mọ́ a ti fẹ́ kúrò lórí afẹ́fẹ́ báyìí ṣùgbọ́n àdúrà ìgbẹ̀yìn mo fẹ́ kó o gbà á lórí ìgbéyàwó rẹ kó o sì tún tẹ̀síwájú pé olúwa ogun tí ń bẹ nínú ìgbéyàwó mi bẹ̀rẹ̀ sí bá mi jà ogun tí ń bẹ nínú ìrìn àjò àti lọ́kọ mi olúwa bẹ̀rẹ̀ sí bá mi jà ogun tí ń bẹ nínú ìrìn àjò àti láyà mi olúwa bẹ̀rẹ̀ sí bá mi jà olúwa bẹ̀rẹ̀ sí bá mi jà gbogbo àwọn ẹ̀mí ìkà nínú ìgbéyàwó mi olúwa pín wa níyà gbogbo àwọn ọ̀rẹ́ burúkú olúwa pín wa níyà gbogbo àwọn ọ̀rẹ́ òṣì olúwa pín wa níyà gbogbo agbára òkùnkùn olúwa pín wa níyà ní orúkọ jésù olúwa pín wa níyà jẹ́ kó ògo farahàn nínú ayé ọmọ mi nínú ìgbéyàwó ọmọ mi jẹ́ kó ògo farahàn ibo mo ti ṣàṣìṣe ibo mo ti ṣàìgbọràn olúwa tún mi ṣe olúwa tún mi ṣe olúwa tún mi ṣe olúwa tún mi ṣe fún mi ní ọkùnrin tí ó nífẹ̀ẹ́ mi fún mi ní obìnrin tí ó nífẹ̀ẹ́ mi olúwa jẹ́ kí ìfẹ́ ó jọba nínú ìgbéyàwó mi láàrin èmi àtọkọ mi kó o lè mọ pàṣẹ káṣẹ rẹ ó lè mọ múlẹ̀ jẹ́ kí ìfẹ́ ó jọba èmi tí mò ń wá ọkọ ó yá gbàdúrà pé olúwa fún mi ní ọkọ tí ó fẹ́ràn mi fún mi ní ìyàwó tí ó fẹ́ràn mi ìfẹ́ ìyàwó ẹlẹ́tàn mi ìfẹ́ ọkọ ẹlẹ́tàn ìyàwó mi ó sì mọ gbàdúrà pé ọkọ bá ti bó ń tọmọ tán kó sì kú àtẹ́ntọ́ fi awọ ẹ̀kìrì ṣògùn àìkú fún kí ló pa ẹ̀kìrì kí ni ó fa àwọ̀ tán fi ṣògùn àìkú fún kí ni ó pa ọkọ tó ní kó kú ìwọ náà ó kú tẹ̀lé lọ́jọ́ kan àbọ̀ ò ní kú ni ó kú ó sì gbàdúrà ọmọ má jẹ́ kó ọmọ mi ó sì ìyàwó fẹ́ má jẹ́ kó ọmọ mi ó gbé ego eléego olúwa má jẹ́ kẹ́mi òkùnkùn wọnú ìyàwó mi ìyàwó rẹ̀ dáa ní ìsìn ó sì gbàdúrà kẹ́mi òkùnkùn má wọnú rẹ̀ kó má yí padà fún ọ ó sì gbàdúrà pé olúwa gbà mí ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ ọlọ́run ìyàwó ló mú wọn kọsẹ̀ ìyàwó ló mú wọn ṣàṣìṣe ó sì gbàdúrà ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ ọlọ́run ọkọ ló mú wọn kọsẹ̀ ọkọ ẹ wo ó tó stage kan ìyàwó lè rí ní rẹ̀ mí tó yẹ kí n wá gbọ́ pé òun dìfọ́ọ̀sì ìyá ò fẹ́ràn kó máa béèrè owó lọ́wọ́ èèyàn tó bá ń gbàdúrà mọ́ mi ò ní béèrè owó lọ́wọ́ rẹ láíláí ọkọ ni ó mọ̀ ní o ò gbọ́dọ̀ mọ́ gbowó kó lọ sọ́fìrì sínú àpótí ọrẹ kó lọ mọ́ mi ò ní kò tó àwọn lọ́rùn àwọn ò láìkí ẹ àwọn ò láìkí ẹ ọkọ rẹ ní mú ọkọ ṣẹ̀ nínú ìgbéyàwó ọkọ rẹ ní mú ẹ̀mí Ọlọ́run ru nínú rẹ tó fi ń sọ̀rọ̀ òdì jáde ó sì gbàdúrà pé olúwa bá ń kó sínú ọmọkùnrin yìí olúwa gbogbo ẹ̀mí òkùnkùn tó ń bẹ nínú ayé ọmọkùnrin olúwa bá mi lé jáde bá mi sọ dòkú bá mi sọ ọmọkùnrin idọ ẹran rírọ̀ bá mi sọ dẹran rírọ̀ bá mi sọ ọmọbìnrin dẹran rírọ̀ ìwọ náà gbàdúrà ọkọ rẹ ń ṣèránṣẹ́ Ọlọ́run torí ẹ̀ ló ṣe gbà kárakára ó sì gbàdúrà pé olúwa
bá mi sọ ọmọkùnrin dẹran rírọ̀. Olúwa jẹ́ kí n jèrè ìgbéyàwó yìí. Olúwa jẹ́ kí n jèrè ìgbéyàwó yìí. Jẹ́ kí n jèrè ìgbéyàwó, jẹ́ kọ́mọ mi ó jèrè ìgbéyàwó ẹ̀. Lórúkọ Jésù bẹ́ẹ̀ ṣe gbàdúrà yìí. Àdúrà yìí jẹ́ ìtẹ́wọ́gbà. Ó yẹ ẹ gbé omi yín, ó yẹ ẹ gbé ànájọ yín. Ànájọ yín ó yẹ gbé síta. Ànájọ yín ó yẹ gbé síta. Ó yẹ gbé síta. Ẹ gbé ànájọ yín, ẹ gbé síta, ẹ gbé síta, ẹ gbé síta, ẹ gbé síta. Ànájọ ìta gbàdúrà sí, ó yẹ gbé síta. Mo fẹ́ gbàdúrà sí báyìí. Ànájọ kékeré tá a gbàdúrà sí, ó yẹ gbé síta, ẹ gbé síta. Ẹ gbé síta, ẹ gbé síta, ẹ gbé síta. Bí ẹ ṣe bẹ́ẹ̀ lórúkọ Jésù yóò dára fún wa. Ní orúkọ Jésù a ó rí àánú gbà. Mo fẹ́ gbàdúrà sí báyìí. Tá a bá ti gbàdúrà sí tán, ẹ dá sí orí yín ni o. Orí yín. Ọlọ́run fẹ́ ṣe àtúnṣe ẹ̀. Ọlọ́run fẹ́ ṣe àtúntò orí. Ní orúkọ Jésù ẹ ó sì rí ọwọ́ Ọlọ́run. Ní orúkọ Jésù ẹ ó rí ọwọ́ agbára ẹ̀mí mímọ́. Ọlọ́run fẹ́ ṣe àtúntò orí ìwà yìí. Ọlọ́run fẹ́ ṣe àtúntò rẹ̀. Lórúkọ Jésù ọ̀run yóò sì ṣe àtúntò rẹ̀. Ẹ já bẹ̀rẹ̀ sí bọ́ Ọlọ́run sọ̀rọ̀ níbikíbi tẹ́ ẹ wà. Ẹ bẹ̀rẹ̀ sí bọ́ Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa ìwọ ló mọ tó fẹ́ kọ́ Ọlọ́run ṣe fún ọ. Ṣé ọkọ ni? Ṣé ìyàwó ló ń wá? Ṣé ọkọ ló ń wá? Ṣé o tiẹ̀ ti ṣègbéyàwó gbogbo rẹ̀ ò lójútùú? Ọmọ màmá sọmọ yín àdúrà ìgbéyàwó lẹ̀ ń gbà fún lónìí. Ẹ bẹ̀rẹ̀ sí sọ tẹ́ ẹ fẹ́, ẹ bẹ̀rẹ̀ sí sọ. Àṣẹ ọ̀run jáde lẹ́nu yín bẹ́ẹ̀ ṣe ń sọ yìí. Ẹ bẹ̀rẹ̀ sí sọ. Ẹ bẹ̀rẹ̀ sí sọ àṣẹ. Ẹ bẹ̀rẹ̀ sí pa àṣẹ. Ìwọ tó wà tó rò pé o ò lè lọ́kọ mọ́. Ìwọ tó wà lábẹ́ òwì tí ìgbéyàwó rẹ ò mú ayọ̀ wá. Bẹ̀rẹ̀ sí sọ tó fẹ́. Àṣẹ jáde o níbi tó wà. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè. Ohun tó gbé dání ọ̀run yí padà. Ó di ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. Ìwọ tó wà lábẹ́ òun tó wá ọkọ, ìyanu kó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ nínú ayé rẹ. Ìwọ tó ti ní ọkọ, lórúkọ Jésù tí ọkọ yóò jẹ́ gbádùn ayé rẹ, tí yóò jẹ́ gbádùn ìgbéyàwó rẹ. Ọ̀run yí ọkàn rẹ padà. Ọ̀run yí ọkàn rẹ padà. Adùn wọnú ìgbéyàwó yìí ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ó yá bẹ̀rẹ̀ sí bá Ọlọ́run sọ̀rọ̀. Màmá ẹ máa pàṣẹ, ẹ máa sọ tẹ́ ẹ fẹ́, ẹ máa sọ tẹ́ ẹ fẹ́, ẹ máa sọ bẹ́ẹ̀ ṣe fẹ́, ẹ máa sọ, ẹ máa wò pọ̀ ọmọ yín ò sí lọ́dọ̀ yín. Ohun gbogbo tẹ́ ẹ fẹ́ bẹ̀rẹ̀ sí sọ. Ẹ̀yin lẹ dẹ̀jẹ̀ lé lórí. Ẹ̀yin lẹ bí. Ó yẹ ẹ máa sọ tẹ́ ẹ fẹ́ sínú ayé rẹ̀. Ní orúkọ Jésù. Àwọn áńgẹ́lì tí ó gba iṣẹ́ ìṣe níbi tí ọmọ yìí wà, wọ́n ó lọ bá ọmọ yìí níbẹ̀. Lórúkọ Jésù Kristi olùgbàlà. Àtúnṣe tó ní táyé ọmọ yìí nídìí tí ó fi lọ́kọ. Àtúnṣe tí ayé ọmọ yìí nídìí tí ó fi ní aya. Àtúnṣe tí ìgbéyàwó ọmọ yìí nídìí. Ọ̀run ó yẹ lọ dá sí i. Gbogbo èyí tí ìgbéyàwó yìí dàrú. Ó yẹ gbogbo èyí tẹ́ ti ronú pé àbí kẹ́ dìfọ́ọ̀sì. Ó yá àtúnṣe kó bẹ̀rẹ̀ sí dé bá ìgbéyàwó yìí. Mo sọ ọ̀rọ̀ àṣẹ jáde lónìí. Àtúnṣe ó yá kó bẹ̀rẹ̀ sí dé bá ìgbéyàwó yìí. Lórúkọ Jésù. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ó yá ẹ máa sọ̀rọ̀ àṣẹ. Ẹ máa sọ ọ̀rọ̀ àṣẹ. Ẹ máa sọ ọ̀rọ̀ àṣẹ. Ẹni tẹ́ fẹ́ kó ṣẹlẹ̀ nínú ìgbéyàwó yìí kí oṣù yìí tó parí, kí ọdún yìí tó parí. Ó yẹ ẹ máa sọ̀rọ̀ àṣẹ. Ẹ máa sọ̀rọ̀ àṣẹ. Ẹ máa sọ̀rọ̀ àṣẹ jáde. Ẹ máa sọ̀rọ̀ àṣẹ jáde. Ní orúkọ Jésù. Àṣẹ ti gùn. Ní orúkọ Jésù. Àṣẹ ti gùn. Ní orúkọ Bàbá. Ní orúkọ Ọmọ. Ní orúkọ Ọlọ́run ẹ̀mí mọ́. Àṣẹ ti gùn. Ní orúkọ Jésù. Ẹ ò ní wà bákan náà mọ́. Ó ti rí bẹ́ẹ̀ o. Àṣẹ ti gùn. Ní orúkọ Jésù Kristi olùgbàlà. Àṣẹ ti gùn. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè. Ọba tó pọ̀ nípa àti agbára. Ọlọ́run àwọn wòlíì tó tọ́. Níbikíbi tí ẹ wà tẹ́ ti gbóòwé ní orúkọ Jésù. Àṣẹ ìtúsílẹ̀, àṣẹ ìrọ̀rùn, àṣẹ ògo tuntun ó yá kó wọnú ìgbéyàwó yín lọ. Lórúkọ Jésù. Gbogbo ìwọ tó wá ọkọ, lórúkọ Jésù ilẹ̀kùn àánú kó ṣí fún ọ. Ilẹ̀kùn ojú rere kó ṣí fún ọ. Ilẹ̀kùn àánú kó ṣí fún ọ. Ọkọ tí ó fẹ́ràn rẹ̀ tí ò ní tàbí ṣùgbọ́n nínú, ọ̀run kó gbé dìde fún ọ. Lórúkọ Jésù Kristi. Gbogbo ìgbéyàwó tó ń sun ẹkún, gbogbo ìgbéyàwó tí ò ní ayọ̀, mo pàṣẹ ayọ̀ sínú ìgbéyàwó yín lónìí ní orúkọ Jésù. Gbogbo ìgbéyàwó tí ebi ń pa, gbogbo ìgbéyàwó tí wọ́n yàgàn rere, gbogbo ìgbéyàwó tí wọ́n jẹ́ kí wọ́n jẹun kí wọ́n yó, gbogbo ìgbéyàwó tí wọ́n jẹ́ kó láyọ̀ lórí ọmọ, gbogbo ìyá tó ń sunkún lórí àwọn ọmọ wọn, lórúkọ Jésù lénìí ọ̀run pa yín lẹ́rìn ayọ̀. Ọ̀run pa yín lẹ́rìn ayọ̀. Ọ̀run pa yín lẹ́rìn ayọ̀. Àṣẹ ti gò. Anointing oil ó yá kó bá ìṣẹ̀dá yín pàdé, kó bá ìṣẹ̀dá yín ṣiṣẹ́. Gbogbo tí a ti ṣe sínú ìṣẹ̀dá yín lórúkọ Jésù, ọ̀run kó bà iṣẹ́ òkùnkùn náà jẹ́. Lórúkọ Jésù, ọ̀run kó bà iṣẹ́ òkùnkùn náà jẹ́. Ẹ ò ní wà bákan náà mọ́. Ìṣẹ̀dá yín ò ní gbàbọ̀dè mọ́. Lójú ayé àtú yín sílẹ̀ o. Àtú yín sílẹ̀ o. Ìṣẹ̀dá yín ò ní gbàbọ̀dè mọ́. Lójú àlá ìṣẹ̀dá yín ò ní gbàbọ̀dè mọ́. Ohun gbogbo tó dáwọ́lé lórúkọ Jésù kó bẹ̀rẹ̀ sí yọrí sí rere. Ó yá kó bẹ̀rẹ̀ sí ràánú gbà. Ó sì rí bẹ́ẹ̀. Àṣẹ sì ti gò ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ dá anointing oil, ẹ dá sí orí yín ní orúkọ Jésù. Ẹ ó sì rí àánú gbà ní orúkọ Jésù Kristi olùgbàlà. Ẹ rí ojú rere Ọlọ́run
àánú ọlọ́run kò ní fi ayé yín sílẹ̀. Gbogbo ohun tí ẹ gbé sílẹ̀ yìí lórúkọ Jésù ẹ ó rí ojú rere ọlọ́run. Gbogbo jíjí òkùnkùn ọ̀run ó fọ́ dànù ní orúkọ Jésù Kristi olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Hallelujah hallelujah hallelujah. Ògo fún Olódùmarè, ògo fún Olódùmarè, ògo fún ọlọ́run ọba àwọn ọba, ògo fún atóbijù, ọba tó pọ̀ nípa àti agbára. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pé olúwa o ṣé, ẹ̀mí mọ́ o ṣé, ayérayé o ṣé, ọba àwọn ọba o ṣé o, ọba àwọn ọba ó ti restore ayé wa lórúkọ Jésù, ó ti restore gbogbo ògo wa àti gbà á padà lórúkọ Jésù, gbogbo àwọn ògo wa àti gbà á padà ní orúkọ Jésù, gbogbo àlùyọ wa àti gbà á padà ní orúkọ Jésù. Ògo ọlọ́run ti bẹ̀rẹ̀ sí farahàn láti òní lọ ní orúkọ Jésù, láti òní lọ àti rí àánú gbà lórúkọ baba, lórúkọ ọmọ, lórúkọ ẹ̀mí mímọ́ àti rí àánú gbà. Ògo ọlọ́run ti bẹ̀rẹ̀ sí farahàn ní orúkọ Jésù nínú ayé wa. Ògo ọlọ́run ó ti bẹ̀rẹ̀ sí fi ara hàn nínú ayé àwọn ọmọ wa. Ògo ọlọ́run ti bẹ̀rẹ̀ sí farahàn. Adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àṣeyọrí tòní, adúpẹ́ lọ́wọ́ atóbijì fún àṣeyọrí tòní, adúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Ẹ jẹ́ bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ ọlọ́run, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ ọlọ́run, ẹ bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ atóbijì, ẹ bẹ̀rẹ̀ sí dúpẹ́, ẹ bẹ̀rẹ̀ sí dúpẹ́, ẹ bẹ̀rẹ̀ sí dúpẹ́, ẹ bẹ̀rẹ̀ sí dúpẹ́, ẹ bẹ̀rẹ̀ sí dúpẹ́. Màmá ẹ bẹ̀rẹ̀ sí dúpẹ́ lórí àwọn ọmọ yìí, ọ̀rọ̀ yìí ti dayọ̀ lórúkọ Jésù, ọ̀rọ̀ yìí ti dayọ̀. Ẹ bẹ̀rẹ̀ sí dúpẹ́, ẹ bẹ̀rẹ̀ sí dúpẹ́, ẹ bẹ̀rẹ̀ sí yin ọlọ́run lógo, ọ̀rọ̀ yìí ti dayọ̀ lórúkọ Jésù. A ó bá yín gbégbá ọpẹ́ lórí ọmọ yìí, a ó bá yín gbégbá ọpẹ́ wà àti bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ ọlọ́run. Ọ̀rọ̀ rẹ ti dayọ̀ lórúkọ Jésù. A ó bá yín gbégbá ọpẹ́ o, a ó bá yín gbégbá ọpẹ́ o, a ó bá yín yin ọlọ́run lógo lórúkọ Jésù. Ẹ ó ra àánú gbà bí ẹ ṣe ń lọ báyìí, ẹ ò ní lọ lékú lọ́wọ́ ní orúkọ Jésù, ẹ ò ní lọ lé àrùn lọ́wọ́ lórúkọ Jésù. Ìdààmú àti wàhálà kò ní jẹ́ ti yín o ní orúkọ Jésù. Ògo ọlọ́run yóò bẹ̀rẹ̀ sí farahàn nínú ayé yín ní orúkọ Jésù. Ẹ ó bẹ̀rẹ̀ sí yin ọba àwọn ọba lógo láti òní lọ. A ó bá yín dúpẹ́, a ó bá yín yin ọlọ́run lógo ní oṣù tó parí. A ó yin ọlọ́run lógo nínú ayé yín ní orúkọ Jésù. Ìkorò ó kúrò nínú ayé yín o ní orúkọ Jésù Kristi olúwa wa. Ní orúkọ Jésù Kristi olúwa wa, àmín. Ẹ jẹ́ ká pàdé ní aago 10 ní ọ̀la ní orúkọ Jésù. A ó sì rí àánú gbà aago 10 Nigeria time. Ẹ̀yin náà invite àwọn èèyàn. Ìbùkún tá a rí gbà lónìí kò ní bọ́ mọ́ wa lọ́wọ́ o. Èṣù ẹ̀ṣẹ̀ kò ní gbàdánù nínú ayé wa o. Ìgbéyàwó wa lórúkọ Jésù yóò ní ayọ̀, ìgbéyàwó wa yóò ní adùn. A ò ní jẹ̀korò nínú ìgbéyàwó wa o ní orúkọ Jésù Kristi olúwa wa. Màmá ọmọ yín ọkàn rẹ̀ ti balẹ̀ láti òní lọ lórúkọ Jésù. Ọ̀rọ̀ ọmọ yín ti dayọ̀ lórúkọ Jésù. A ó bá yín gbégbá ọpẹ́, ẹ sanwó họ́ọ̀lù fún ìgbéyàwó lórí ọmọ yín lọ́dún yìí lórúkọ Jésù. Lábẹ́ àkóso bí èṣù ti wù kó gbógun tó lórúkọ Jésù, a ó kí yín kú oríire lórí ọmọ yìí lórúkọ Jésù Kristi olùgbàlà. Gbogbo ìwọ ọmọ tó wà lábẹ́ òun, a ó kí màmá tó bí ọ, a ó kí wọn kú oríire lórí ọ̀rọ̀ rẹ lórúkọ Jésù Kristi olúwa wa, àmín. Ẹ jẹ́ ká mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí Ọlọ́run ràn lọ́wọ́ láti ràn wá lọ́wọ́ lórí òkè àánú ìtúsílẹ̀. Yóò dára fún yín o. Gbogbo ẹ̀yin tí ẹ ń fi owó ràn wá lọ́wọ́, gbogbo ẹ̀yin tí ẹ ń fi àdúrà ràn wá lọ́wọ́, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ọ̀run yóò bá wa dúpẹ́ o lórúkọ Jésù. Ẹ ó yin Ọlọ́run lógo. Gbogbo ẹ̀yin tí ẹ ń fi àdúrà ràn wá lọ́wọ́, yóò dára fún yín, ẹ ṣé o. Gbogbo ẹ̀yin tí ẹ ń share program yìí, yóò dára fún yín o, ẹ ṣé o. Àdúrà yín yóò jẹ́ ìtẹ́wọ́gbà o. Ojú kò ní tì yín lórúkọ Jésù. Gbogbo ẹ̀yin tí ẹ ń san ìdámẹ́wàá, ìkorò kò ní wọnú iṣẹ́ yín, kò ní wọnú òwò yín o lórúkọ Jésù. Mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi gan o. Ọjọ́ tí a bá ṣí orí òkè àánú ìtúsílẹ̀, a ò ní wá yín tì lórúkọ Jésù. Ẹ̀yin náà ó ní ojú tẹ́ fi ríran, tẹ́ fi wò pé Olúwa, mo dúpẹ́ pé mi náà nípìn nínú ìbùkún yìí o lórúkọ Jésù. Orúkọ yóò ní parun. Gbogbo ẹ̀yin tẹ́ wà lórí WhatsApp group, yóò dára fún yín lórúkọ Jésù. Ẹ ó sì rí àánú gbà lórúkọ Jésù. Ohun gbogbo ogun tí Ọlọ́run ṣẹ́ nínú group yín kò ní gbérí mọ́ lórúkọ Jésù. Ẹni lẹ́mìí òkùnkùn kò ní lágbára lórí yín, kò ní darapọ̀ mọ́ yín o lórúkọ Jésù Kristi olùgbàlà. Ẹ ó máa ṣe rere o láti òní lọ. Ní ọ̀la ẹ jẹ́ ká múra sílẹ̀ fún òmìnira, òmìnira, òmìnira kúrò lọ́wọ́ kíni? Lọ́wọ́ òṣì. Òmìnira kúrò lọ́wọ́ òṣì. Kí ni nǹkan tó ń jí kí náà Yorùbá ń pè ní òṣì? Ẹ jẹ́ ká múra sílẹ̀ lọ́la lórúkọ Jésù. Yóò sì dára fún wa ní orúkọ Jésù. A ó rí àánú gbà ní ọ̀la. Yóò dára fún yín. Gbogbo ẹ̀yin tẹ́ wà lábẹ́ òun, ẹ wá ìmọ́lẹ̀ ẹyọ kan àti èso ẹyọ kan. Ìmọ́lẹ̀ ẹyọ kan àti èso ẹyọ kan. Tó yá ọ̀gẹ̀dẹ̀ ló fẹ́ mú ẹyọ kan dání. Bóyá ọsàn ni, mú ọsàn kan dání. Bóyá ápù ni, mú dání pẹ̀lú ìmọ́lẹ̀ kan.
lórúkọ Jésù ọ̀run ó tàn ìmọ́lẹ̀ sí gbogbo ibi tí ìdààmú tó wà nínú ayé wa lórúkọ Jésù. Ohun kan ó sì wù jáde nínú ayé wa, ohun rere kan ó wù jáde. Àgbẹ̀ oní tí èso bọ́lẹ̀ kí èso má so, èèwọ̀ ni. Èso ó wù yóò sì so èso rere nínú ayé yín lórúkọ Jésù. Ẹ má gbàgbé ìpìlẹ̀ iṣẹ́ ìránṣẹ́ yìí. Ọlọ́run mú mi rí àwọn tó ń jẹ èso tó ti bàjẹ́, wọ́n sì ń jẹ, wọ́n ń jà sí. Ọlọ́run wá mú mi, ó ní kí n sọ fún wọn kán tẹ̀lé mi. Mo wá mú wọn lọ síbi èso tó dáa, tó ti pọ́n, tó ti rẹwà. Wọ́n wá ń jẹ, ọkàn wọn wá balẹ̀. Ọkàn wọn balẹ̀ lórúkọ Jésù Kristi. Ọkàn yín yóò balẹ̀ lórí ọmọ yìí, lórí àdáwọ́lé yín. Ọkàn yín yóò balẹ̀ lórúkọ Jésù Kristi. Ẹ ó rí àánú gbà. Mo bẹ̀ yín lórí òkè àánú ìtúsílẹ̀ tí Ọlọ́run bá ní ká ṣe nǹkan kan, ẹ má rò pé bóyá wòlíì kan sọ. Lánàá ní ìjẹ tàbí jẹrin mò ń gbàdúrà fáwọn kan bí. Omi tí mò ń gbàdúrà sí fún ẹbí mi, mo ṣe ń gbàdúrà pé orúkọ Jésù, Olúwa bá mi ṣe ní táwọn ẹni wá. Ọlọ́run ni mo gbàdúrà mọ́ wòlíì mi. Omi tó ń gbàdúrà sí fún ẹbí rẹ̀, gbélé wọn lọ́wọ́ kan máa gbé lọ. Ó ní gbélé wọn lọ́wọ́ kan máa gbé lọ. Olúwa kò burú. Ọlọ́run ní gbómi fún yín kẹ́ ẹ máa gbé lọ, ẹ sì rí ìyanu Ọlọ́run. Mo tún gbàdúrà fẹ́nìkan mi lánàá. Bébí àtẹni ṣe ń sọ̀rọ̀ orí fídíò kọ̀ ní bá ṣe ń sọ̀rọ̀. Ọlọ́run ní jígí tó ń gbàdúrà sí fún ẹbí rẹ̀, ó yá gbé kí ọ ní kó kọjú sí, kó wojú jígí, ó sì gbọ́dọ̀ lò mọ́. Ohun gbogbo tí Ọlọ́run bá ní ká ṣe, mọ́ dẹ́jà. Ọ̀pọ̀lọpọ̀ ti dẹ́jà, àwa ìlò ìmọ́lẹ̀, a kì í lo ìmọ́lẹ̀. Ọlọ́run ó sì wá fi hàn wọ́n lójú oorun. Ọlọ́run ó wá tan ìmọ́lẹ̀ yìí fún wọn lójú oorun. Wọ́n wá pè mí padà pé dáàdì ẹjọ́ sáwọn lè tún tàwọn ṣe. Àṣẹ tó ti sọ̀kalẹ̀ lọ́jọ́ tó Ọlọ́run ní ká lò ń kọ́, èmi ò lágbára lórí ẹ̀ mọ́. Torí ẹ̀ mo ṣe máa ń sọ fún wa, iṣẹ́ ìránṣẹ́ oníkálukú yàtọ̀. Iṣẹ́ pásítọ̀ yàtọ̀, iṣẹ́ wòlíì yàtọ̀. Ojú kòkòrò ló mú wọn da gbogbo ẹ̀ pọ̀ ní Nàìjíríà. Iṣẹ́ pásítọ̀ ọ̀tọ̀, iṣẹ́ wòlíì ọ̀tọ̀. Ẹ já ka Bíbélì wa dáadáa. Iṣẹ́ akọrin yàtọ̀. Ẹni tí Ọlọ́run fún lẹ́bùn orin kíkọ ọ̀tọ̀, ẹ̀bùn pásítọ̀ ọ̀tọ̀, ẹ̀bùn wòlíì ọ̀tọ̀. Iṣẹ́ wọn yàtọ̀ pátápátá. Pátápátá ẹ já mọ́ ka Bíbélì wa ká mọ́ béèrè fún ìmísí Ọlọ́run. Ọmọdé ni mí lóòótọ́ nínú iṣẹ́ ìránṣẹ́ o, ṣùgbọ́n iṣẹ́ wòlíì ọ̀tọ̀, iṣẹ́ pásítọ̀ ọ̀tọ̀, iṣẹ́ olórin ọ̀tọ̀, iṣẹ́ ọ̀ṣà ọ̀tọ̀, iṣẹ́ gbogbo wa yàtọ̀. Ṣùgbọ́n Nàìjíríà láti dá gbogbo ẹ̀ pọ̀, òun náà ni wọ́n ṣe ń ṣe bálabàla lónìí. Bálabàla òun ni wọ́n ń ṣe. Yóò dára fún wa lórúkọ Jésù. Ẹ jẹ́ ká pàdé láago 10 ọ̀la ní alẹ́ ní orúkọ Jésù. A ó sì rí àánú gbà, a ó rí ojú rere Ọlọ́run, a ó rí ìbùkún Ọlọ́run gbà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín. Oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mímọ́ ti Ọlọ́run, ìdàpọ̀ ti ẹ̀mí mímọ́ kó sọ̀kalẹ̀ kó máa bá gbogbo wa gbé nísinsìnyí àti títí láéláé. Ṣùgbọ́n lọ́gán tó dé, ó yí padà sí rere. Omi mára ayé mi. At the mention of your name, Jesus, every knee shall bow. Hallelujah. Àdúrà ń gbà ní ìjọ òkè àánú. Ìtúsílẹ̀ ìjọ tí Ọlọ́run ti ń tú ìdè. Ọ̀rẹ́ wa tọ̀ ó, wá rí pé oyin ni ó. Oyin mọ́mọ́. Ó dá mi lójú ó, pé wá rí àánú gbà. Àdúrà ń gbà ní ìjọ òkè àánú. No matter what you are facing, ìjọ tí Ọlọ́run ti ń tú ìdè. Ọ̀rẹ́ wa tọ̀ ó, wá rí pé oyin ni ó. Ó dá mi lójú ó, pé wá rí àánú gbà. Má sọ̀rọ̀ ìtìnú, ọ̀rẹ́ mi lọ tújú ká. Ọkọ̀ rẹ̀ lé Jésù, aláṣẹ pé ìgbàgbọ́.